wọ́n ní kí bàbá wa imam ìmáàmù àgbà fún bàbá wa Ṣọ̀ún ilẹ̀ Ògbómọ̀ṣọ́ kí wọ́n ṣe àdúrà fún wa. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا مفعلة فعول مفعلة فعول لقد ولد الإيمان ببيت عزا حبيبا كان لي ثم لأنام أبوه إنه شيخ كبير إمام علم سامي المقام كذا وضعته والدة عزيزة متية بالية بالاستلام إذا ما طاب للإنسان أمي ولم يخرج أبوه من الكرام إمر لليوم في التاريخ ذكرى أتى الدنيا إيمان بلا سقام تربي على رعاية والديه وعلمه أبوه كلام ربي وأدبه من الآداب خيرا فصار مبادلا من بين قومه فصار مبادلا من بين قومه. أعوذ بالله السميع العليم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. آمين. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. في آية القرآن الكريم gbogbo àwọn àgbàlagbà lórí ìjòkó آية القرآن sọ fún wa láyé pé. وقل الحمد لله وسلام على عباده الذين اصطفى الله خير عما يشركون. الحمد لله الحمد لله الحمد لله رب العالمين. mo dúpẹ́ fún Ọlọ́run. alhamdulillah. mo sì bá gbogbo wa dúpẹ́ fún Ọlọ́run pẹ̀lú ìjókòó yìí. Ànábì sallallahu alaihi wasallam òun ni Ọlọ́run bá pa láṣẹ wípé kó dúpẹ́ títí ẹ̀ pẹ̀lú bí Ọlọ́run ṣe ṣe bọ́lọ́run ṣe ṣẹ̀dá rẹ̀. ó wá ní wàsálàmù. wàsálàmù ala ibadihi alladhina istafa. bẹ́ẹ̀ sì ni kọ́ sálámà ó sì ṣe ìgbà fún gbogbo àwọn ẹrú Ọlọ́run tí Ọlọ́run bá ṣàlẹ́sà láàyè kọ̀ọ̀kan. Allahu khairun amma yushrikun. ó ní ṣé kìí ṣe Ọlọ́run ló fi lóore jù kéèyàn jẹ́ mùṣírikù lọ. bàbá wa láti ìlú Ọ̀yọ́ Sheikh Ishaq Ajagba Ọlọ́run jẹ́ àríwá wà pẹ́. Àmín Allah. Ọlọ́run kó bá fún ní ẹ̀yẹ gbogbo àti àlàáfíà ara. Àmín. Eléyìí tí ẹ̀ ń ṣe Ọlọ́run ní ṣe léyìí láṣẹ mọ́. Ọlọ́run kó bá fún kúrò ẹ̀mí jù báyìí lọ. Àmín Allah. Orí agbádùn yín láàyè púpọ̀. Gbogbo tí ẹnì kọ̀ọ̀kan bá mọ yóò mọ lórí ìtì ẹ̀ bá wí ni. Ọlọ́run jẹ́ kí a rí i pẹ́. Àmín Allah. Bàbá wa Sheikh Abdul Kabir Tankẹ
ẹ kú dìde ẹ kú ṣe olúwa ọlọ́run jọ sẹ́dọ̀pẹ́ àmín ya ọlọ́run Allah. jẹ́ àríwípẹ́ eléyìí tí ẹ wá ṣe lónìí ọlọ́run ní bí dáadáa rẹ̀. àmín ya Allah. mo kí bàbá wa Sheikh Ibrahim àti bàbá wa Sheikh Hassan tí ẹ wá ṣe lónìí ọlọ́run ní bí dáadáa rẹ̀. àmín ya Allah. ọlọ́run tó máa jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ tó ti báyìí lọ. mo kí bàbá wa Mufti Dia ọlọ́run jẹ́ àrí bàbá pẹ́. àmín ya Allah. àǹtí ń gbádùn bàbá lọ́pọ̀lọpọ̀ gbogbo Ọ̀yọ́ state tẹ́ ń kọ́ bá ọlọ́run ti fi ẹ̀mí ó kú lórí ẹ̀ àmín. ọlọ́run jẹ́ sọ́dọ̀ pẹ́. àmín. bàbá wa fáwọn olùdàmà ọlọ́run jẹ́ àrí bàbá pẹ́ àmín ya Allah. àmín. bàbá wa Professor Giwa adamallahu hayatahu. mo ti ń sọ fún prof wípé wọ́n fẹ́ máa dọ́jì àwọn aláfa tí wọ́n bá rí jókòó aláfa bó ṣe rí yìí wọ́n máa sọ pé prof ni wọ́n prof làwa iléèwé làwọn wà pé chemistry làwọn kà bẹ́ẹ̀ sì ni chemistry tẹ́ ká ní kùránì náà ní chemistry ẹ rí i pé tábà sọ pé bismillahir rahmanir rahim àwọn aláfa àtọmọ bismillah wọ́n ní pé 19 ní àdàdì rẹ̀ tábà wọ àdàdì 19 tọ́jú òní ó ní Ànábì Suleiman àti sáyé alayhi salatu wa salam. kò káfí rọ̀ fún tọ́jú ìyẹn máa tó ń fò ní kánákò ìdí jẹ́ tọ́jú ìlú òun náà ni wọ́n fún Ànábì sallallahu alaihi wasallam ìdó náà fi bẹ̀rẹ̀ lọ gbogbo tí ń jẹ́ ànábì Ọlọ́run kò sí ànábì tí ó lò ó so nínú chemistry mathematics náà ni. gbogbo tí jẹ́ àgbáyé gbogbo tí jẹ́ ìlú tí ń bá wọ bẹ̀ kò tí sí ẹni tó mọ̀ jẹ́ àkàtà mọ̀ bẹ́ẹ̀ sì ni ìjọ ìjẹ́ mọ̀ bẹ́ẹ̀ ni pé gbogbo àwọn àgbàlagbà wa nínú àọ̀fà ní Nàìjíríà ẹ̀dá kó bẹ́ẹ̀ lẹ̀ Yorùbá wọ́n kẹ́lẹ̀ ọ̀gá ni wọ́n nínú bàbá ṣé Ádámù wà ṣé Ádámù Abdullah nínú bàbá ṣé Kàmáìdínì wà nínú bàbá wa Lágbàjì wà nínú bàbá wa Madu Laharobi wà. bí a ṣe ní màtó náà síbẹ̀síbẹ̀ tí wọ́n bá dé ilẹ̀ Haúsá wọn pa wọn tán wọ́n lè fa wọn ní kí wọ́n gbé ìwé rí. bàbá adájú wọn lọ́sẹ̀ ìrẹ̀ kò sí ìfẹ́ pọ̀ ẹ lọ wo ìtàn wọn láàrin 1972 jẹ́ traffic accident Nàìjíríà kò sí ìlú kàtí ẹ̀ ń wọ̀ gbogbo àwọn afáàtẹ́ ìgbà fún ẹ̀rọ pọ́n tàhámà máa ń tó ìwọ yẹn máa láì jẹ́ pé wọ́n fà sẹ́mi pé nǹkan wọn bẹ pé wọ́n yàn fojú òkè lágbájá ìmọ̀mù lọ́jọ́ jẹ́ láì ní ṣèṣe ìṣeré kankan wọ́n yí Ọ̀yọ́ nípa náà ọ̀dọ̀ wa àní àti ìmọ̀mù bẹ́ẹ̀ mo sì gbúrò pé tó kún wọn sọ yìí náà nígbà wọn kì í àní àti ìmọ̀mù bẹ́ẹ̀ wọ́n dé sẹ́yìn ìbúra mọ́mọ́ ìṣẹ́yìn ló sọ fún mi nígbà tá a ti di yàrá lọ wọ́n ní kí lẹ́yìn pèsè ìgbẹ́mọ̀ ẹni tí wọ́n máa kòdókò èèyàn tó ti máa dá tọ́lọ́ ti máa dá lára. Zimu imarufi fi kore adirade. Bẹ́ẹ̀ bá lọ kò ṣe bẹ́ẹ̀ mọ̀. Torí pé àní á sọ ọ̀rọ̀ tí ṣé ògá ṣe ẹ̀ kẹfẹ́ ẹ̀nà lè yọ̀ọ́ máa ẹ̀nà Muhammad. Wà máa rà á ní ẹgbàá kọ́ni ráhà Muhammada. Wà á lè sá kàfí ìfọwọ́ kàfí. Ojú mi táwọn ènìyàn sókè sójú bùrẹ́ kẹ́kẹ́ àbùrẹ́ mà tó káyà déńdé ẹ̀kọ́. Kèé sojú àwọn bùrẹ́ mà amúrẹ́mọ̀ tó ìgbẹ́ sí kọ̀ǹdọ́ káàkiri ayé andéńdé ánàlọ́ ojú èmi sí ẹ̀bẹ̀rẹ̀ tẹ̀ wò yìí ẹnu Muhammadu ojú Muhammadu wà máa rà ní ẹni ọba kẹ́rẹ́nì mi pẹ̀lú inú kan ọkàn kan tọ́mọ̀ pé wòlé ọlọ́run wò pàkóde ráhà Muhammadu ojú yà lẹ́nu wà máa ń sọ kàfíì tí ẹ̀ bá ti ṣe èméjì bẹ́ẹ̀ bá wà kàfíì kẹ́ ìsọfún pé kéfì yìí èyàn làwọn àkàn wá gbọ́ wọn gbá kèfèrí ajá ajá kẹ́lì kó bẹ̀rẹ̀ kéfèrí kí ni àníyàn rẹ tó fi bẹ́ẹ̀ bàbá ní ìtùsọ̀ kan máa ń sábà ní wàlámúyà tó bu má taka àfihàn gbogbo ẹni ọba bú mi tó ní ẹ̀kẹ́ bú kòró sàgbó kò rí elégbó kò ní àdánwó èmi sì bẹ́ẹ̀ mọ̀ ní ó máa bú má taka fẹ́ lọ kéèsì tá ẹ̀ bá má pilẹ̀ rẹ̀ lọ wúgbẹ̀ yẹn kéfèrí yóò kù sí. ọkùnrin kan bẹ bó ṣe kéwú tó nìbàdàn ẹnu rẹ̀ sì mú ẹ máa sábà wọn ẹni wọn máa mú tí wọn máa kọjú ojú ọ̀nà sójú ni wọn máa padà yẹ̀yẹ̀ kàn. gbogbo sàárì báyìí àwọn tá a jẹ́ sí inú wò ní dùn tọrọ ṣe máa sọ fún ṣèṣì jáde ṣe ìbẹ̀rẹ̀ mọ̀ wọn pè ní amadu ẹni ní
níjọ́ ní wọ́n padà ní ìgbóná olóde lọ wọ lẹ́nu. ọgbà ọ̀tún wọlé ó sì wọ ẹgbẹ̀ sí ẹni. yàrá àti sọ̀rọ̀ bí mo tó sọ yìí kò ní ńlá ẹgbẹ́ àlejò ẹ̀rọ sí. Inna alladhina fatanul mu'minina wal mu'minati thumma lam yatubu falahum adhabu jahannam wa lahum adhabul harim. ọ̀rọ̀ tí sèfẹ́ máa sọ̀rọ̀ nígbà wọ́n á sọ tán làwọn yẹn bá ń ṣe iye méjì pé àbá àkọ́wọ́ aṣọ tẹ́lẹ̀ kan tí wọ́n tó fẹ́ mú òun tó àwọn kò gbúgbá ló kù kéde ó ní bó ṣe yí mi wọ́n ní kí nìdí náà rẹ̀ ayàtọ̀ àwọn tí bàbá máa yìí. Inna alladhina fatanul mu'minina. dájúdájú gbogbo ẹni ọba náà máa kó wàhálà fìdínà ìdààmú ìfòòró báwọn ẹni ọlọ́run. wal mu'minati. ẹ lọ wo ní nẹ́tìrìsì ẹ rí ọmọ tí ò níran tí wọ́n láàbáre èébú kéèbú táwọn ẹni ọlọ́run a ti ẹ̀gbọ́n tá a fẹ́ àwọn alábàjọ́ búra wa à ń bú bàbá wa ní máàlù à ń bú bàbá alágége à ń bú bàbá wa ní kàmẹ́lì ní àzàbí à ń bú bàbá alágbájì à ń bú ṣé Habib Adam Abdullahi bàbá mọ̀dá àwa ṣe tangdes ọkọjá yẹ ọlọ́ọ̀bù ṣe tìgá ọlọ́ọ̀bù ṣe tìgá bàbá ní wàá ń yà tóògùn tí ọba ìtúbá yọọ mọ̀ pé mi yàtọ̀ sí àfa káfa àfa káfa ìdílé kan bẹ ní Ọ̀yọ́ tí wọ́n ń pè ní káfa tẹ ẹ bá fẹ́ pe ó kọ wọn pé mọ̀ ń lọ́dọ̀ àfa ní káfa ní yí tọ́ba ní mọ̀ ń lọ́dọ̀ àfa káfa mọ̀ ń lọ́dọ̀ àfa káfa òtítọ́ ju ọkọ̀ burúkú ní. àwọn àfa káfa ti kú ẹnu nẹ́ẹ̀tì mọ sọ́ńdò ní ẹni ọba wò mo ní ẹjẹ́ yìí nẹ́ẹ̀tì ó sinmi ìwọ boroboro lẹ́yìn bẹ́ẹ̀ sì fẹ́ mú tí wọ́n fún ẹ̀kẹ́ fẹ́ hàn yìí náà ní ẹgbẹ́ jẹ́ nǹkan ni ó lè jẹ́ ẹ̀ràn kan àyàbí ọba jẹ́ ọba dàda kújà bàbá nígbà tó wọlé ṣe ìbẹ̀rù wà lámúyẹ tó tí ọba túbá máa ta kàfíra máa ń lámúyẹ túbù tí ọba ti wí ó kù kébè ní alọ́ àlùfáàní wa jẹ́ rẹ̀ pé. Innal ladhina fatanul mu'minina wal mu'minati. lágbàáyé o máa jẹ́ kó wàhálà jìjì náà ìdààmú ìfòòró bá gbogbo àwọn àfáà gidi yàtọ̀ sí àfáà gidi. èyí ọ̀rẹ́ nìkan sọ̀rọ̀ mọ́ sí máa ṣe Tìjàní ṣe Ibrahima. tínú wọn bá túbá. Thumma lam yatubu. Azabu jahannam. Ẹ̀sẹ̀ tí wọ́n àwọn àfáàní ẹ̀dọ̀ wà túbọ̀ tán wọn. Mo sọ fún Yẹ́nìmá yìí tí mo ní lọ sọ ara rẹ̀. Àwọn àfáàfin láti wáyà tó ń lọ ọkọ lù yìí. Táàrọ̀ rẹ̀ bá dáa alẹ́ ní òde sùn wọn. Gbogbo mo sì bẹ́ẹ̀ ẹ̀sìn lọ́wọ́. Èyí rẹ̀ nìkan tó kọlu láti wáyà sí Ibrahima ìláyé tí àtúbọ̀tán rẹ̀ wá dà. Thumma lam yatubu. Tí ọ̀bẹ túbá wà láwọn àdábùjá ànámà. Iná ẹja ànámà ló ti jókòó gbẹ̀sán. Jahannama wa lahum adhabul harim. Ọlọ́run wá ní ìyà kẹ́tù ń bẹ ọ wá ní èdè Lábáwá ó sì wá ní èdè Èbó ó sì tún wá ní èdè Yorùbá. Wọ́n láwọn aláwùlẹ̀ àríkì ìyà tẹ́jẹ́ pé yóò kó yẹn báyìí ẹjọ́ orí ayé kò ní fẹ́ kí aláyìíkì. Nígbà bá ìyá bá jẹ́ tó yáyé jọ àtẹlọ fún èdè ìyàtọ̀ náà. Wọ́n láwọn aláwùlẹ̀ àríkì ìyà téèyàn rí ètò lágbáyé wo lórí wíwọ̀ yẹn mọ́jà àti ìrẹ́rú ìyàbẹ̀ ní ọjọ́. Tó mo ti kí gbogbo àwọn ẹni Ọlọ́run fún wa kí bàbá wọn ọ̀gá mo láṣẹ àrájà gbọ̀sà. Ọ̀gá àwọn ọ̀gá. Wà nínú náà kẹ́lí bàbá tó tó gbogbo wa jọ bí tẹ̀síwá nínú àwọn tí wọ́n ṣe jọ ní sèmi káyọ̀dá yìí wà. Tẹ́ ẹ bá wọ ìlú kan táìpẹ́ títí jà ní àná wọn bá ní kò sọmọ sí ọ̀la kí n bẹ ẹ má pẹ́ bẹ́ẹ̀. Ẹ̀gbọ́n ìbá mi ẹ má pẹ́ bẹ́ẹ̀ ọ̀fà mi tó ọba dé sẹ́yìn ọba sí ọmọ sí ọ̀la kí n bẹ ọdọ́gbọ̀n sọ ọba bẹ́ẹ̀ ọdọ́yọ̀ ọba bẹ́ẹ̀ àgàgà nìbàdàn àgàgà èkó títí Ìlọrin ọ̀kan ní ọmọ sí ọ̀la kí n jókòó. Títí mi lọ ní ti dìdì bó ṣe jẹ́ pé ọmọ Ìbàdàn yìí. Dèdè rú oore tọ́lọ̀ sí bàbá sí ìlú àti ìlọ́nà sí fún nìbàdàn. Kí máa yẹ bàrẹ̀ ni pé bàbá wa yìí walau kataba. Walau kataba ilahu lana zada musabbibuha wa shaykh
الشيخ الرزاق. báyọ̀ tó ń bẹnu àkọọ́lẹ̀ báyọ̀ lórí tẹ̀lé bí ẹni yìí ní àjẹ́ ẹni ònà náà jẹ́ ṣùgbọ́n ẹni ó ti sábà bí rẹ̀ tọ́lọ̀ fi kọ́ ọ̀làṣẹ́ alájà pẹ̀lú. adékòjọ́ ní ọlọ́run lẹ́kọ̀ọ́ ìdí ọlọ́run kan máa bá wọn. akíbáwá imam fún bàbá wa sọ òun Ògbómọ̀ṣọ́ ọ̀tẹ́milọ́rùn tó gbogbo ẹni ọba lè ṣe dáadáa kò ní gbogbo ọmọdé. ريبنا بالإيمان وكان فينا إمام العادل نعم الإمام إمام العادل نعم الإمام. ìmáàmù ọba ṣùgbọ́n tí Ògbómọ̀ṣọ́ ìyàtọ̀. Ayyadakumullah. àwọn àní mọ ìmáàmù ọba lọ́yọ̀ ẹ bá yọ ọ́ nìyẹn ṣùgbọ́n tí Ògbómọ̀ṣọ́ ọ̀yàtọ̀. ẹ bá iyì wọlé ẹ bá ọlá wọlé ẹ bá gbéga wọlé ẹ ní tẹ̀lé rẹ. Ìmáàmù àdìmú ní ìmọ̀lẹ́ ìmáàmù. aráyé pé wọ́n ń ṣe wòlíì lóru ẹ̀jọ́ olùpa yín lójú pé ìmáàmù làwà ẹ wá fúdìdí wa gbọ́dọ̀ ń fẹ́ ẹ ní fi tí ọ̀dà pẹ̀pọ̀ rẹ̀. Àmín ya Allah. ọlọ́run àwọn ọlá yín bàbá wa ní Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ọlọ́run jẹ́ kẹ́mi wọn gùn fún wa. Àmín. ọlọ́run jẹ́ wọ́n sí pẹ́pẹ́pẹ́. àbákàláhùlá wọ́n kí àwọn ọ̀gá wa fẹ́ẹ́ tó láti ààfin lọ́rùn ní a ti ń jọ́gà tẹ́ǹbẹ̀ ń kalẹ̀. alẹ́ náà máa bẹ̀rẹ̀ tábàlà àwọn ọmọ ẹni ọlọ́run alẹ́ níjọ́ ìlà bá kàràtàkàrà ń bímọ. ẹ sọ fún gbẹ́jọ́ wọn gbé orí náà ni. gbàtẹ́ tí ń dé báyìí ṣe iye ọmọ tí ó bì ẹsẹ̀ kẹrẹ́ yóò bì. bàbá àfọ̀dé wá sí ìbàyẹ̀ mọ́ kí ẹkú yìí bí mọ́ ẹ ń lo màkàmà ìjọba ẹ ti ń lo màkàmà ìjẹ́mọ̀ ìdí. látàrí bàbá yín lẹ ti ń ṣe báyìí ọbẹ̀ àmọ́ síbi kan tí ṣe ọ̀nà kí tẹ̀ báyìí tí ṣe báyìí ọ̀tẹ̀ òsè ìdìmọ̀ náà nígbà ọ̀rẹ́ wa dé látọjú bàbá yìí létí wá ná tí bàbá wa pamọ́ ní òpè ìmí náà padà fún mi bàbá àdójó pé ọwọ́ àṣeṣeṣe ńgbọ́dọ̀dọ̀ yìí ní òjì Ìbàdàn ọdún yìí ọlọ́wọ́ àtún láti tán yẹn yẹn. ọmọ bẹ́ẹ̀ bá ní o ṣe láyé bẹ́ẹ̀ bá sọ pé ọmọ ó ṣe bẹ́ẹ̀ fún ọ èpè ní àdúrà ni ṣùgbọ́n èdè àbáṣọ fẹ́ ìlú ni wàláì àdúrà lọ́jẹ́ fún yín wọ́n lọ́mọ ó ṣe bẹ́ẹ̀ fún ọ sàmì. àwa ti sáà nílé sọ̀rọ̀ àjìnà kò sẹ́ni ó lè gbà yín lọ́wọ́ wa. a sì máa bá a sì wọ́n tún ewé wọlé àṣà àwa àtúntò mẹ́yìn ọmọ ọmọ a sì yẹn kú yín. ìdílé yín àrọ́mọdé ọmọ ẹ̀ tó sì ẹ̀ tẹ̀kìlì rẹ̀ ọlọ́run. إذا ابتديت نيابا إلى شرف قلنا صدقت ولكن مما ولدا. wọ́n ti ń sábẹ́ ń lò ní náà kan rẹ́dẹ̀rẹ́dẹ́ àwọn ẹ̀rù àkà àwọn yẹ̀yẹ́ tí ọmọ tẹ̀ níyà wọ́n sọ̀kalẹ̀ rí sílẹ̀dì náà gbẹ̀rẹ̀ kan wá àwọn tá a jẹ́ méjì mádùrà bí a sì gbà fún ọ̀pọ̀ gà ní ọ àfà ní ọ gbogbo kéwù tó wà á mọ àti lábàá ẹ̀yàn wọn á lọ fi yin àfà kan èyí ni àti nígbà fún mi ní ẹ máa lọ. àwọn inú àwọn tá a jẹ́ kílásímẹ́tì náà ti ń rẹ́ǹtì lé nígbà tá a wà níbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tètè sí ilé mẹ̀rẹ́tì náà tún wá dì. àwa sì bàbá yín ó kọ wá wá ń tà láàlá káàkiri ayé bọ́lọ̀ fẹ́ gbogbo ibẹ̀ ṣe pọ̀ tó ọ̀yẹ́ ká sọ ádàbí ọkọ̀ yín ní iye yín ni gbogbo yín ọlọ́ọ̀ni tí ó sẹ́gun àkàndé. Àmín. wọ́n kankan tí bàbá yín wọn mọ bàbá wa wọn máa wọ́n sì sìn wá wọ́n sì tọ́jú wa títà fi jẹ́ yẹn. máa nà kálá wa kí á ní wọ́n fa ní òye gbogbo ilẹ̀ Yorùbá tí ní á àwa rí wípé ìkànnì kọ oyè tó yẹ kó fún sílẹ̀ láti ní wọn fún ẹsẹ̀ ìlú yọ náà. Allahu akbar. ọlọ́fẹ́ yìí lónìí mẹ́rin. Àmín. ó kí bàbá ṣe asan ṣíṣe ọlọ́jẹ́ kí ẹsẹ̀ ní kókó ọlọ́àlẹ́bí wa Muhammad ọlọ́lá ilaha illallah. gbogbo ẹ̀yin mọ̀nyẹ̀mọ̀nyẹ̀ tẹ̀ ń bẹ́ ńlẹ̀ nítorí àsìkò bàdáhàmà ṣíṣe ẹ̀kú ọdún ojú òní ọlọ́njẹ́ sọ̀kọ rẹ̀ láyé. Àmín. gbogbo ẹ̀yin bá jọmọ́ra ọ̀nà ájírá tọ́ ajẹ́ pé kí n mọ̀ yín ló kọ nìkan gbogbo yín pápátá mo kí bàbá adébátí olú àfa ìtìjà ní àfihàn gbogbo mọ̀ sọ mo kí mo kú tí
mo fún sí fún gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ mo kì í ọlọ́njẹ tẹ̀lé gbogbo. Sheikhu gbogbo ẹnkọ́rìjì bàbá yìí máa mo kí gbogbo yín mo kí àdífà Kọ̀dìríyà mo kí gbogbo ẹni tó yẹ kí n kí tí ó yẹ kó kọ̀ mí ó kọ ní ọ̀já lẹ́nu mi ọlọ́run bá ń kí yín. amina. máa padà sí ọ̀dọ̀ onídùnnú òní ọ̀dílọ́sẹ̀ mẹ́kàhí. Adamala ayatahu. àwọn hẹ́dà mọ́kànlélọ́gbọ̀n níbẹ̀ ló ti hàn mọ́kànlélọ́gbọ̀n tí wọ́n sì bí aré jọ́kẹ̀ẹ́dógún àgbọ̀ máa ṣe ìpàdé níbi àti máa ṣe. ọwọ́dà gẹ́gẹ́ bíi pé ọjọ́ ọgbà àwọn haúlìyà bó ṣe á ṣe tó náà bí ṣé ìwà mẹ́kàlì ń bẹ nínú wọn nílùú kọ̀ọ̀kan ṣé ìwà mẹ́kàlì ọdún èyí tẹ́ ń ṣe yìí ọlọ́run ìjọ jáde máa. amina. ọlọ́run lọ kàn wá papọ̀ àwọn ọmọ rẹ̀ sẹ́ẹ̀tì mi pé bákan ni mo ṣe jẹ́ ẹ̀kẹ́ ni èmi sì torí pẹ́yìn jù mí lọ lérí àwọn dìkan gidigbajà ni máa ń rún sílẹ̀kùn ẹni ọba ní kọ́kọ́rọ́ nì bí kọ́kọ́rọ́ bá wú tó bá tóbi ju ihò lẹ̀kùn lọ kò ní wọlé bàbá sì kéré ọkọ̀ ọmọ jìbìrìbìrì nù ẹ̀yìn orí tọ́lá ń ṣe fún ọ nínú jihan pèsè kéke sọ̀rọ̀ pé ọ̀rọ̀ àwàdà ni lẹ́yìn ọ̀nà àrùn kọ́mọ sẹ́ńsì gbogbo tí ń jẹ́ jihan pèsè pọ̀ tó ọlọ́run wọlé ajọ́ tí a gbà wọlé tó bí ó sì máa rí nù lọ́kùn ẹ̀gbà máa ń dá mọ́tísà máa wá sí wàlhálì ọlọ́run ní mú yín kú bẹ́ẹ̀. amina. sallallahu alaihi wọ́n á jẹ́ àwọn aṣọ tí ń bẹ léjìká tí ò jẹ́ kí èjìkọ́ yẹ. àwọn káńsọ̀ mùkádàmù ní àyín mú kí bàbá wa tí yé àbí tí à ń ké ọlọ́run ìjọ bàjẹ́. amina. mo kí asẹ́yìdì Abbas bákan náà mo kí Alhaji wa Salman ọ̀dà mo kí gbogbo yín ọlọ́run bá ń kí yín. amina. má kí ìyàwó ṣe há sẹ́yìdì wa ló kún ọ̀sọ́ ìyá wa nígà ìyá wa nílé bàbá ṣe sádàlá ọlọ́run jẹ́ ẹsẹ̀ ní gbogbo. mo kí ìyá wa ọmọdé fẹ́ẹ̀dà àti gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ ìyá pé mo kí ọkùnrin mo kí obìnrin pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. láàbá sí bẹ́ẹ̀ kò ní dání. ọ̀rọ̀ tí wọ́n kàn fẹ́ yẹn nàná wọ́n fẹ́ kó ká gbòmù lọlé tí wọ́n bá jẹ́ ọ̀sàkálá kọ́ jẹ́ ọ̀sàkálá tí wọ́n bá jẹ́ òṣokolo kọ́ jẹ́ òṣokolo ọ̀sàkálá ń sókolo mọ̀nàfíkì àdínì ń jẹ́ bẹ́ẹ̀. ọ̀rọ̀ oníṣòfì tá a bá kéèsì dédé bí àwọn ẹgbẹ́ ń bẹ níta nìsín wọ́n ti ń ṣe kò wúlò àwọn àfáà sì ṣàlàyé fún wa àkíyèsí ni àwọn àmọ́ wíkì switch ìdíjà sófì mẹ́ta náà ni ìran mẹ́ta wọ́n pín sí ìfún abáwọ̀ mẹ́ẹ̀ẹ́ta yọ̀kẹ́ náà lọ dáa. Sufi salasatu kismatan la rabbiha. Bàbá ẹ̀ máa ṣiṣẹ́ ìjọ ń gbọ́ mi ìjọ àbá. Sufi qulubi wa siyabi wa ainiya. Tẹ̀síwájú yẹ. Sufi qulubi mukasiban wa muayyinan. Sufi siyabi munafiqan wa mujahilan. Mo kí bàbá Prọfẹ́sọ̀ Abdulrahim Yíwá ọlọ́mọba kì í. Sufi ẹ̀yin ń jẹ́ lẹ́tọ́rà ẹ̀wọ́n tó máa pè é lẹ́tọ́rà ibi kẹ́lẹ́ dé wàdàdà fi jẹ́ lẹ́tọ́rà tẹ̀sílẹ̀ ayé wa fẹ́ máa gbádùn ni wọ́n tó ń pè é lẹ́tọ́rà ọlọ́run jẹ́ jẹ́ pẹ́. amina. iṣẹ́ ọlọ́run náà ọlọ́run ní gbogbo yẹn rú abákàlá ọlá wàlá fún wa báyìí láàdúrà ẹ̀ láyé. mẹ́ta ìran Sufi àfà ní. Sufi salasatu kismatan la rabbiha. ìjà Sufi ọ̀nà mẹ́ta náà wọ́n pín wọn sí àwọn kan bẹ nípìlẹ̀ àwọn kan sì dé adé là ń jẹ́ Sufi àwọn kan sì ni wọ́n ń wọ́n ń fi àwíjọ àjọ bí kéèyàn ṣe kéèmí lọ́mọ sílẹ̀ alákọ̀ọ́sẹ̀ Sufi pẹ̀yọ́ máa kéwú díẹ̀ wọn náà lọ kéwú mo fi sọ́njọ́ ni mo ní wà káwọn mi ń tù dábìlì mahadi pàkọ́dé káàdùn mahada. mélòó ni ẹlòmíì fẹ́ rò pé ọjọ́ fún máàdù ilé kéwú jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n ká tó kéwú rẹ̀ ó wúlò dáadáa ó di ẹgbẹ́ èjì máa jẹ́ pé máàdì náà ni
ọlọ́dẹ kí ó máa di ọwọ́ àlọ́ ya máa di ìlú ẹ̀ ní ọmọ tẹ̀ bẹ́ẹ̀ni ọba a máa gbógun ti yàn ọ̀wá ní ẹ̀kẹ́ gbógun ti Súfí tó ẹgbẹ́ láti ìpìlẹ̀ ni kò sí ẹnìkan tí ó ṣe bẹ́ẹ̀ tí ò ní lápá àpá tí bàbá ńlá bàbá yóò ti ń léwu mo sọ ní orí iṣẹ́ ní ọmọ ní bàbá àti ẹni oṣù ní mo gbọ́ fún ẹni ní bàbá láyé ló ń ṣe bó ṣe ń ṣe wọ́n lẹ́rẹ̀ kí ló yẹ kí dé. sọ ọbẹ̀ lọ́run wípé ewé èpè tí wọ́n ń gbà káàkiri ọdún àwọn gbogbo àgbàlagbà Súfí kọ́ńtà lérí ọmọ rẹ̀. Súfí sàlásàtù kìsímẹ̀tà ńlá ọ̀bíà. mẹ́ta náà ní ìdè Súfí kò pé mẹ́rin sínú alákọ̀ọ́kọ́. Súfí kùlùbí wàsíyábì wàníyà. Súfí ní alákọ̀ọ́kọ́ òun ló lè fi ọtí àwọn ẹni Ọlọ́run ẹnì pé dábàá wò gbogbo ní ìsìn ẹnì rẹ̀ nìkan kọ́ ọmọ mú kẹ́lí màkàn ọmọ lọ fi bú àfọ́kì àfáàsàgbà tí kò pé Súfí wa. tá a bẹ́ẹ̀ lọ bí súnmẹ́ tá a fà àkàbọ́lá lọ́sọ̀kè àfa àtàrin ẹ̀ka ni ló lè rọrùn orin ní ìsìn yóò fi máa lọ sọ̀tún nígbà tí èsì Súfí. bàbá sẹ́wọ̀n dùnú édù wọ́n ní kí ni à ń pè ní Súfí ó ní aláhùláàbù alẹ́dínà yẹ̀dẹ̀ àbúnà fi hújìlá ti wàhídà. iná ń tẹ̀ Súfí tí ọ̀bá tí ìdíbẹ̀ kìí ṣe Súfí. òun náà ni àwọn ọmọ kéékèèké tí wọ́n wà ní ilé wọ́n lé lógún wọ́n lé lọ́gbọ̀n wọ́n sì ń ṣeré ní ilé ẹnìkan kò jẹ́ ẹnìkan lè kan báyìí ẹnìkan tẹ́lẹ̀ ẹ̀ mọ́lẹ̀ tẹ́lẹ̀ bá jẹ́ Súfí ẹnìkan ò ní sẹ̀. ọkàn rẹ̀ ọmọ làbá rẹ̀ pé Súfí ni kùlù. Súfí kùlùbí wàsíyábì wàníyà. Súfí òun náà ní Súfí ní kùlù Súfí tá a fi gbogbo ẹ̀mí ṣe tá a yíra wa tá a ń wò fún àjẹ́ nkankan irú àwọn èèyàn tí a ti ṣe fẹ́jẹ́ àṣìbàkíyà bàbá Ṣéèkì Ìjání bàbá Ṣàpùkọ́ dìde lánìí bàbá wa Mọ̀lánà Gáúsù Mọ̀lánà Ṣẹ́ Aláàjì Ibrahim títí ké káyọ̀ máa ké wọn di bàbá Mọ̀lánà Ṣẹ́ Aláàjì Àbùsà àtàwọn akẹgbẹ́ wọn bẹ́ẹ̀ Súfí ní kùlù mi ní débi kan láyé kẹ gbọ́dọ̀ wọ àwọn eléyìí ni kẹ máa rí kàkà ni wọ́n máa fà yín sẹ́yìn ìwájú wọn máa fà yín lọ. wàsíyábì. Súfí aláṣọ àná ti rówó lágbádá wọn rówó sọnà á sí wọn sì rí èdè mẹ́ta tẹ̀lé ya. àndẹ́ máa ṣe àwọn mòlíwọ́ máa jẹ́ ìgbé láìláìlà ńlá bàbá abẹ́ bá lè jákòtò ẹ jákòtò láìláìlà ńlá ẹ bá jẹ́ kànga láìláìlà ńlá ó náà kàkó nǹkan gidi wọn máa ju apá agbádá. sewu omi nílò ẹ̀kejì inú àánú olèrò lẹ́yìn ẹlẹ́ẹ̀kẹta wàníyà. Súfí àfojúse ẹ bá dáwọn ilé wọn àwọn ẹbú ọ̀pọ̀ àní á máa pé akéde pẹlẹbẹ yìí wọn máa pè ní máa ń jà rárá àṣewù làwọn náà gbogbo ọjọ́ bá ti ṣe bẹ́ẹ̀ náà ṣe kọ́ máa pé ìṣeṣe wù ó sínú Súfí nígbà àtẹ̀wò àní kéékèèké là ń bá a bọ̀ mọ́mọ́ sọ tẹ̀sán ní olónìí mo ní ẹni ọba gbé agbada kaná nínú dáírà wa yìí ìgbé dáírà ní o tí ń lé kọ́kọ́ káàkiri ayé táwọn akọkọ álámù akọkọ tẹ́sí fún ti lé pèpè orí ẹ̀gbọ́ bó ṣe ń pa àwọn ìdí ìṣẹ́lú ọ̀pá wọn. ara ni a máa wò pé àfáà ni máa bèèrè ọmọ ẹni tó ọgbọ́n wò ní bó láti tó sáyé nìsín gbogbo ẹ̀ mo rò pé yóò mú wa rìn ẹ̀ pé kí ló ní sí ó ní ọlọ́ọ̀tọ́jú ọ̀gẹ̀dẹ̀ ọlọ́ọ̀tọ́jú ẹran ẹlẹ́dẹ̀ wọ́n kọ́ tí kan ní Tyson ọlọ́ọ̀tọ́jú ẹ̀ àtẹ̀jẹ́jọ́ ọ̀pọ̀ mi ò wà lọ́wọ́ ọbẹ̀ ẹ̀dẹ́ wọ́n á kéèsì pé sẹ̀tánì ní pèsè lérí ó ti mọ̀ pé ọ̀gẹ̀dẹ̀ ọdẹ ọbẹ̀ ẹ̀dẹ́ dẹ̀ ẹlẹ́dẹ̀ dẹ̀ ọbẹ̀ ẹ̀dẹ́ dẹ̀ náà ní bẹ́ẹ̀ ọwọ́ ni ọbẹ̀ lóye bí ẹran ẹlẹ́dẹ̀ kàkà kọ́ wá fún mi sí ẹsẹ̀ bẹ́ẹ̀ ọtí lóye sí máa ń gbogbo tó lè mọ́ lọ́n kọ́ ọ̀yàn ní bẹ́ẹ̀ wọ́n wá fọ́ mu dá tẹ́ńtà máa wà gbádá lẹ́yìn táwọn èèyàn máa gbé láwà ìjọ dá lóògùn àti lẹ́yìn sí náà nì máa dé ní máa ṣe tàbá fún wọn wọ́n bí mo ṣe mọ̀ yìí mo tútù jù lọ ìrísìkì wàfìlì ìlìmì wàfìlì màkàmà wọn bá tó náà rú báyìí wọn tó ń wò pé yàn ní ìlera pẹ̀lú ṣètánì ni o ṣíṣe wọlé sáwọn kan ní
lára tí wọ́n wà sọ ni ìyẹn lè ṣe gbà náà ìjọba àdúgbò kan nípa pé ìlú wọn mọ̀ sí ọ̀fẹ́ tẹ̀lé náà. Súfìlì kùrù bí wá sí àbẹ̀wá ẹni. náà tàbí náà nu tí ọba jẹ́ Súfì gidi yóò jẹ́ Súfì aláṣọ péjọ àbáyáńgà náà ó ti dé sáré ọwọ́ àti òfin àwọn aṣèwà àwọn máa wọ sọtọ́ dà òun náà wá torí ẹ̀ lọ gbọ̀wọ́ tàbí bá nǹkan ọjọ́ ìlú aṣèwò tọ́jẹ́ pé aláfojúse lọ́mọ wá wà fún wà káàkiri ayé. àwọn èèyàn wà kánbẹ́ ṣéwù ni wọ́n mọ̀ kádàmù ni wọ́n gbogbo gbà gbogbo kọ́kọ́ tí bẹ́ẹ̀ tẹ̀lé kọ́kọ́ ládùúgbò tí wọ́n mọ̀ tí wọ́n. ẹ̀ǹkúlé wà kánbẹ́ àwọn kílókọ̀lẹ̀ jẹ́ ní bẹ́ẹ̀ àmọ̀tánìsì igbó kan wà bẹ́ẹ̀ sẹ́ni gbára tí wọ́n bá yọ ohun pàṣán wọ́n lè kó mẹ́wàá máa pàjọ́ ẹ̀fọ́ mi ní kí ni bẹ nínú àpò yìí ó ní kọ̀kọ́ yìí àwọn adarí pọn kí ló fẹ́ fi ṣe àwọn olóòfẹ́ fi ṣàṣeyìn ó tó mélòó ọlọ́gọ́ta àti mẹ́fà mo lọ́gọ́ta àti mẹ́fà tán a jẹnẹrẹsàn àwọn ọlọ́fẹ́ parọ́ yìí ó yẹ kó náà rántí àtúbọ̀ tán Súfì kan náà ti rí rẹ. Súfìlì kùrù bí mùkásìbá wà mùráyìnà. bàbá Súfì gidi mùkásìbá ń fi ṣèwù ṣe kí lóde ẹgbẹ́ tí mo bí torí pé kò ní ṣe nǹkan kan tí Sàràkí ọba ti láyé bàbá Sàràkí ti sọ fún gbogbo wa yìí pé wàláhì tàláì ìtí ṣe ìbẹ́mọ̀ ọba ṣe kódà ń bá ọmọ wọn kẹ́tẹ́ bá ṣe àlùmọ́ bá bá lọ́wọ́ ìní tẹ̀lé tẹ̀m káà ti sùn dídá lójú nù ọwọ́ ayé mi débẹ̀ pé ìwé ẹ̀bẹ̀ ní ṣéwù bẹ̀ka yìí nǹkan tí ọba tó ti sàm tí ọdọ̀ ti tọ̀díkà tí ọdọ̀ ti Súfì ẹ̀ ní kí ṣéwù mi ká lọ́ba wọn ṣe àwọn Súfìlì kùlùbì nù. Súfìlì kùrù bí mùkásìbá wà mùráyìnà. Súfì ọkàn kílẹ̀ yìí dáhùn mà mùkásìbá ọlọ́run fún ọ ní kásìbù wọ́n ẹ bá ṣe wo sẹ́wọ̀n yìí bẹ́ẹ̀ tó wo ní kásìbù a máa pèmí ń jọ́bì tínú wọn bá dùn wọ́n á máa bá mi sọ àwọn ọ̀rọ̀ kan tẹ́sí mà pé eléyìí ṣe ọ̀rọ̀ kékeré kan náà kì í sọ̀rọ̀ tòsí ní mi sọ lẹ́ẹ̀kan pé bàbá mọ̀ láṣẹ àhájà lọ́sà. Radiyallahu ta'ala. tẹ́yà bá rí ọmọ wọn kan tí ń gbàgbàgàdá tàbí bá ń lé ọkọ̀ láǹgbá káàkiri wàláì tààlà ọwọ́ alọ́bì kan ní kìí ọdọ̀ sí ọ̀sà. ní àbọ̀ máa kọ́ wọn ẹ̀kọ́ sí sẹ́yìn sọ́yìn nìyẹn wọ́n máa dà yẹn tiẹ̀ sí Al-Qur'an wọ́n máa dà yẹn sí ìsìbùlùbà wọ́n máa dà yẹn tiẹ̀ sí dáìlátì mùtọ́lì wọ́n máa dà yẹn tiẹ̀ sí àwọn tọ́jú jẹ́ àwòrádù àti Tìjàníyà ìdẹ́ ìmọ̀sí láàárọ̀ ìdẹ́ sí rọ̀lẹ́ ìdẹ́ sí ní gbogbo ẹ̀yìn dúbúrúkúlù àsọ̀làwà tí bàbá ọmọ sọ fún yín nù. tí a bá ń fẹ́ gbogbo nǹkan lé kankan bàbá lè sọ pé ya máa lọ fa ọ̀pá yìí àti túbà rẹ̀. nínú àwọn nǹkan gbàtà tí gbogbo kan tó fẹjú mọ́ wá lé ní Ọ̀yọ́ tá a mọ ọgbọ́n tá a gbé gbàmá bàbá ní ọmọ tó ṣe ni pé yóò fún ọ ní gbólóhùn kan ní sọ ọmọ lọ sà nínú yẹn fún ajọ́ náà ni yá jẹ́ni sàtàtọ̀ dájà ìkọ́sà àbò arúgbó kọ́ra bùbú àzùtà mọ́jọ àwọ̀sọ̀ aláwùjábà tẹ́yìn bá ti wọnú aago wa àfáì tẹ́yìn bá wọnú aago wa àwọn òbí pọ̀ bẹ́. ebi náà ló má nìkan ọwọ́ àwọ̀ pé bí iṣẹ́ ọ̀rá kérò pọ́pẹ́ ni ọfọ màkà lókun ẹ̀sọ̀ ọfọ màkà sọ́yọ̀ ọfọ màkà síkìrún ọfọ màkà sóṣogbo ọwọ́ àgbà ẹ̀ sílẹ̀ náà ni ìwọ̀n àwọn ọmọ tí mẹ́sàlẹ̀ ọba tù wọ́n náà má lọ Ọ̀yọ́ wọn náà máa lo ogún ẹ̀sọ́ ọfẹ́ ṣe ní sí ìrọ̀lá kìí ṣe sí. ẹgbẹ́ ọlọ́sẹ̀ lè bá lọ́mọ tí ń lọ sọ̀dà sí lọ́yọ̀ọ́ ìjọ kọ̀ọ̀kan ṣe ni pé ọmọ bá ń ṣẹ́ funfun. ní bá ń ṣẹ́ funfun ń gbọ́ ṣẹ́ funfun ẹgbẹ́ máa ń rò pé ẹgbọ́n náà ẹsẹ̀ wọn ọ̀rẹ́ rẹ̀ máa wọn bá sá kú. à ń bìbí fún pé ọgbọ́n rẹ̀ ni inú ilé láti ṣiṣẹ́ ìta inú ilé lèyàn ti ṣiṣẹ́ ìta bí ṣé mẹ̀káìlọ̀ bá gbìyànjú inú ilé kò ní rí báyìí tẹ́ẹ̀ bá lọ́gbọ́n dá sí bọ́yá ó rí àṣejẹ kan ni tàbí àbùsálì kan ni tọ́bẹ̀ ẹni ṣe ọdún kìíní ọdún kejì ọdún kẹta nígbà bá jọ fún ọdún márùn fúnra kíní ọmọ sọ fún pé lásà hàlàdà ìsàràlẹ́ o ìdí ìbá wá ṣe tó bá ti ń kọjá ọdún mẹ́wàá ọdún mẹ́ẹ̀ẹ́dógún ogún ọdún kí ni nǹkan yẹn ṣe bẹ́ẹ̀ ojú kò nílẹ̀ yọ̀ mí. Súfìlì kùlùbì mùkásìbá wà mùráyìnà. ẹgbẹ́ ìdámọ̀ yìí pé Súfì gidi ṣe Sàràkí ọ̀gá wa òun náà ní wípé kí ni
mukashifan fúnra wọn ni a sọ fún wọn ni à ń ṣe mòlídì kan ní Òṣogbo lẹ́gbẹ̀ẹ́ palace báyìí ẹ̀yin àtọ́jà tí mẹ́bẹ̀ èmi mò ń sẹ́fìsì ìjọ náà ọ̀rọ̀ wọn ní kọ́ bàbá ní òye láti máa pe àtọ́jà yìí ọ̀nà you are moving nearer to the palace. Allahu Akbar. ẹgbẹ́ kásìmù rẹ̀ ẹwà tí wọ́n ti sọ. níjọ́ tí bàbá àtọ́jà tẹ̀wọ́n ọ̀rọ̀ ìmọ̀ sọ tí sọ̀rọ̀ wọn ní ọ̀rọ̀ ìmọ̀ lè arrest kéèsì ẹni tí wọ́n lọ gba fọ́ọ̀mù kéèyàn ni wọ́n ń pe bàbá àjọ náà èmi ṣé bàyà bẹ ní Àbújá àjọ náà pé wọ́n mọ̀ tí wọ́n máa gba fọ́ọ̀mù bàbá ní mo ní ọlọ́gbà ánàkúnlá 1.5 péré ní bẹ́ẹ̀ ìjọba bàbá ní èmi mo ní ọlọ́gbà wọ́n ní ọ̀rọ̀ pọ̀pọ̀ tu ọ̀rọ̀ rẹ̀ gan bí ó ṣe ní nǹkan rẹ̀ sẹ́nu tálà àti wá ti kú ọ̀rọ̀ rẹ̀ mẹ́kọ́. Sufi kulubi mukashifa wa mu'ayina. Yóò lè prophesy yóò lè sọ àsọyẹn kéèyàn tó lè mú àwọn èèyàn gidigbàgidigba báyìí kó tó di pé yóò sì wọn jọ ti tẹ̀síwá pé ẹni nígbà máa ń wo sí Ọlọ́run ẹni àpè ní sẹ́wù òun wá rí kókó láàrin wọn. àwọn bẹ́ẹ̀ sọ pé àìmọ̀ káàdìkan bẹ́ẹ̀ sọ ọ̀rọ̀ sí òrò nìkan ilẹ̀ ìdá yìí aláàbà ẹni tí ó jẹgbà yọpọ̀ ẹni tí ó jí àyọpọ̀ àwọn abayé dúpẹ́ pé nínú àwọn Súfì gidi tọ́lọ́run fi lọ́lẹ̀ ní àwọn àlú lọ́nà yẹn wà ọlọ́mọ kanjú mọ́ ikú. Mukashifa wa mu'ayina. Sufi siyabi munafiqa wa mujahida. aṣọ wọn máa fi fúlú ẹ̀ kò ní sí ẹ́ńjìnì bẹ́ẹ̀ wọ́n dìde kan. èmi àmọ́ sọ́njọ́ tí ọba lọ́gùn wá díẹ̀ máa ní àpò bọ́dí àpò ẹ̀yìn. àkóbọ́dí òsì nǹkankan ni mo mọ̀ pé ni ó sọ mí dàbẹ́ mo náà ń ṣàdájà bùsà. Radiyallahu ta'ala anhu. àwọn Súfì aṣọ wọn máa fi tu àwọn ẹ̀ lójú aṣọ nìkan. Sufi siyabi munafiqa wa mujahila. káàbá ní wọn mùnáfìkí ni wọ́n jẹ́ àpàdé jókòó náà mùnáfìkí olójoojú ni bẹ́ẹ̀ báwo gan wọn ò tí kò ní primary anything. primary gangan wẹ̀ kó bẹ̀bẹ̀ pé wọ́n máa fi secondary àádọ́ agbẹ́tẹ́ tertiary institution wọn ò ní sì débẹ̀. ẹni tí yóò jẹ́ Súfì gidi Makamatul Islam yóò lè yanjú ẹ̀ Makamatul Ihsan yóò lè yanjú ẹ̀ Sufi al-uyun. Makamatul Iman yóò lè yanjú ẹ̀ gáàsì òkùnkọ́ lágbàá Súfì ni. ní Súfì ẹlẹ́ẹ̀kẹta. Sufi al-uyun murabbiya wa musamiya. àfojúse bọ́yọ̀ kàtí àkàn ọba ṣe ní wọ́n máa fi dọ́gbọ́n sọ kí àwọn ní bàbá ìmáàmù Ṣàfi'í tó ní fún Súfìyà àbí fàkíyà fàṣúfìyà lásàwọ̀ àdìyà èyí náà gbọ́n ní ìrìn ìbádọ́ múra ìbádọ́ fún tẹ̀sán òkòkò kí ọba múra ayé rẹ̀ padà ta kókó ni. ìgbà wo jẹ́ mi gbádùn lọ́yọ̀ọ́ mo sọ ní gbangba ayé tí wọ́n jẹ́ gbádùn lẹ́yìn pé mo gbé sùn lílé tí wọ́n bá ti dé mọ́tàkì wọn ti ju tẹ̀síwá rẹ̀ báyìí tí wọ́n bá ti ju tẹ̀síwá rẹ̀ làwọn sábà máa sásẹ́yìn wọn ni pé ojú òsì sí ìlàsọ tẹ̀síwá òǹkókó kí ni wọ́n á ń dùn mí pípọ̀ àwọn tí wọ́n jẹ́ bí àbúrò bàbá mi mẹ́bẹ́ ọ̀dà gbogbo náà mẹ́bẹ́ mọ́tàkì òǹkókó ni wọ́n á lọ́dọ̀ bàbá mi láṣà lájà bọ̀sà. Radiyallahu ta'ala anhu. àwọn èèyàn máa ń wí wọ́n náà wọ́n ní tẹ̀síwá òǹkókó ìní òun gbé káàkiri àbáwá ní táwọn bẹ́ẹ̀ ní àgàlẹ̀ òfin wọn dẹ̀ lọ sọ fún wa pé mi rárá kí o sọ bẹ́ẹ̀. pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń mú mi lérí pé mo mú tẹ̀síwá àlámọ̀ jáde tẹ́ ń pè mí tẹ̀síwá àkókò. ọ̀rọ̀ yín ọ̀dà gẹ́gẹ́ bí obìnrin tọ́lọ̀ èkó ni tọ́lọ̀ ta kókó tí ọ̀gbà yín lọ́dọ̀ ọkọ rẹ̀. sì ní lóbìnrin kan tọ́wọ́ kọkọ rẹ̀ lẹ́tàbí kọ̀ gbàyọ̀ǹda tọ́lọ̀ ta kókó lẹ́kọ̀ọ́ ayé rẹ̀ padà ta kókó ni. Sufi al-uyun murabbiya wa musamiya. àbá àdàrò bí láì ní fọ̀rọ̀gùn nínú wọn àwọn afẹ́jọ́ kí wọ́n ẹ̀dá yọ kọ́ bá kò báyìí tẹ̀síwá ló ń wọ́n mu jáde lọ́ba mú kéré bí ọ̀pẹ̀lẹ̀ fa ọjọ́ tiẹ̀ bọ́ yìí
nínú àti ẹ̀mú wa ò sí ẹ̀gẹ̀ kan kò sí èébú kan kẹ́nìkan lè fi oníṣubí ṣe àbí tó ọ̀bàjẹ́ gẹ́gẹ́ gbogbo ọkọ̀ tó yẹ pé ọ̀wá nílé mọ́sú tẹ̀síwá rẹ jáde láàrin gbogbo ayé èyí mòdì gidi wọn á rẹ̀ bá wo ìjókòó wa lónìí tá a bá kíyèsí á bá a ṣe mẹ́ka ìdúpẹ́ agagena wọn jẹdo wọn jẹsẹ tó lè sòyàn jẹna tí ò lè sòyàn gbóná àbí ẹnà bá ríru àwọn sẹjẹ àbáàsì jáde irú àti wa Salman jáde bàbá tí à ń ké jáde èyí fi mọ̀ pé àwọn ilé jẹna iṣẹ́ bàbá ti ṣe sínú àwa bẹ̀rẹ̀ subhanahu wa ta'ala gbogbo àwa tá a jẹ́ mòdìdí ní Ògbómọ̀ṣọ́ yìí látọ̀dọ̀ bàbá wa gbà ṣé o sáà dàlá àdáwò tí ó dìde báyọ̀ gẹ́ lẹ́gbọ́n tún fi nìyí ó lọ́wọ́ sí yàrá ọ̀rọ̀ níjọba wa. amiina. gbogbo ọ̀nà tó ń kálukú kú fi ń súnmọ́ ṣé Ibrahim àdáwò tí ó lè ṣe ìbẹ̀rù kó mọ̀ yín ọlọ́run níjọ tó ṣe àná. amiina. wọ́n ní mòdìdí kan ọlọ́sọ́dọ̀ ṣé Ibrahim ó ti lú òfìsè wùrẹ́ lẹ kódà kódà gbé oni anami Nàìjíríà ojú wọn ni à ń ṣe nǹkan àwọn ọmọ ẹbẹ ní ìjọ àmọjọ ọdún rẹ bàbá ní èmi ọ̀dá gbé fún wa ẹ̀yin gẹ́gẹ́ bùkátà wa àwọn ẹ̀yin kí bùkátà padà sọ́n padà yọ lọ tó kó táà bá lẹ́nu mi yọ ọ̀pẹ̀ ń bẹ́ẹ̀ táà mà pé àìmọye ọdún ní títí bọ̀ ọwọ́ rẹ̀ ó lè ní tẹ̀síwá tí ń fàjọ ó lè fi kọ̀ǹgọ́ báyìí tí gbogbo rẹ̀ ó ti gbẹ́ kódò síbẹ̀síbẹ̀ làáfà àṣìlá ṣé ẹtí ẹ bẹ náà níbi kálíbà àdó orí kálíbà àdó wò náà ní mú ẹlòmí jẹjẹkújẹ ní mú ẹmú kúmú ní mú ẹlòmí lòlòkulò ẹ jẹ́ ká dúró dédá àtùkọ́ ni wàlá rí sàfọ́mù alátọ̀rì káàtì láàpẹ́ káà bá kíyèsí mẹ́rin kò sí gbólóhùn ń bẹ tọ́lọ̀ lè fi bí tọ́lọ̀ fi bí ìsìnkọ́ ọmọ yẹn bẹ̀rẹ̀ ó ní làwí sàkọ́ọ̀mù alátọ̀rì káàtì àwọn ara rẹ̀ kò sí túmọ̀ rẹ̀ tó ju sẹ̀bíìlì lọ tàbá pé tẹ̀ríkà sẹ̀bíìlì ni tàbá pé tọ̀ríkà tìrọ́tì ni ṣùgbọ́n nítorí kò lè bá a lémi ní ọlọ́ni làwí sàkọ́ọ̀mù alátọ̀rì káàtì. làwí sàkọ́ọ̀mù alátọ̀rì káàtì lásìkò iná mọ́ gàdàkọ́. ọ̀sán abálẹ̀ tó dáadáa alátọ̀rì kọ́tì ẹni pé tẹ̀lifíìnù bẹ́ẹ̀ tẹ̀wíìnù ánìlè jùmùlà tẹ̀lifíìnù ánìlè kẹ́límà ń bẹ tẹ̀lifíìnù ánìlè jùmùlà ń bẹ. bá wò ní ìsìn máa bá pe tiwa ń pe tọ̀ríkà tó tìjàníyà ó pe tọ̀ríkà ní tọ̀ríkà tó kọ̀dìríyà sàṣìlíyà ọlọ́nìlà wíṣà fọ́ọ̀mù alátọ̀rì ká ẹ bá lọ dúró déédéé lẹ́yìn ìtọ̀rí kàtẹ́ ẹgbà ni tẹ́ ẹ̀ máa wáwà fún wà káàkiri láàsọ̀ ìlànà. lásìkò iná ẹ̀ bá máa ṣe ẹ̀fẹ̀ yẹn ẹ̀ máa ṣe ẹ̀fẹ̀ yẹn tí wọ́n bá fẹ́ jẹ bẹ́ẹ̀. ẹ lọ kí gbogbo àwọn bàbá wa tẹ́ ẹ bá lọ bá aláyé pé ọmọ lè lọ wá pé àwọn kò ń jẹ wáyé pé kò sí sílẹ̀ ìyàwó lè lọ pé kò sílẹ̀ ni láàrin àfẹ̀júmọ́ márùn nǹkan bá máa bẹ́ẹ̀ lẹ̀. ọ̀kan bẹ tọ́lọ̀ ń ṣe wọ́ndà fún aláìpẹ́ yìí lọ́jọ́ náà jí nǹkan tá a pọ̀ jẹ́ wọ́n sì dì wọ́n níbo ní mọ́tò ọ̀nà sí ní ají nù. ọwọ́ àjí alẹ́ tá a sùn mọ̀ à ń tí ń sùn lọ sẹ́mi pé ọ̀ni tọ́lọ̀ ń bá kádà pé ìgbà tí ní ó jẹ sùn wọ́n jí náà. wọ́n ti gbọ́ kókó gbà yẹn gara nígbà tí ó kì í rí pé ìfẹ́ ọba pé nọ́mbà inú wọn wà ní ẹnu géètì tí ò sí yàn kan gbà yẹn kan mo ti kó 25,000 fún mi nù èmi tí ì rí nǹkan kan tí mo lè fún mi. làwí sàkọ́mù alátọ̀rí kẹ́tì. làwí sàkọ́mù alátọ̀rí kẹ́tì. àìdúró dédé ní tẹ́ bá ní mòdìdí bá ń láre tó kó ti kọjú ọdún mẹ́wàá ọdún mẹ́ẹ̀ẹ́dógún ogún ọdún tí bá tún láre wàhálà kò dúró dédé. làwí sàkọ́mù. ọ̀ ń bẹ̀rù sáláfún ẹ̀yàn ń gbòòbí onírẹ̀yàn sáláfún sáláfù tẹni bá sáláfù tẹ bá sì kéde ẹni bá ń sálá tàbí jẹ bá tó bá pọ̀ tó bá jí agbádá rẹ kọ́ bí àyè àwọn ẹran ọmọ fún un. subahana rabi ká lóbi ní sáà tí a máa yà sí fún wọ́sọ̀rọ̀ àwọn aláǹsẹ̀ ní wọ́n rán. ẹ lápẹjá tẹ̀sí bí wọn lọ ẹ gbọ́dọ̀ tó fi dáadáa. Allahu akbar. Adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run
bàbá wa imam àtòrí tọdún ìgbọ́nù kọ́lọ̀ ọba kọ́dá kun àtàwọn tí a sọ àtàwọn tá a gbọ́ ọlọ́run dákọjá tó lè gbọ́ mí. amiina. má sọ̀rọ̀ wà níbi ikún. bó lọ́wọ́ kún ti rí. bàbá wa pòfẹ́sọ̀ wọn sọ ìrọ̀ ọkùnrin wa ń bọ̀ bá tó yá. tọ́ ètè mi náà ṣe fi lẹ́yìn. ikún ni ó ní bàbá wa pòfẹ́sọ̀ ikún bá nà ọjọ́ kan lọ́ba rí agbọ́n. ọba ń kí agbọ́n làgbọ́n ní àìní ọba ní agbọ́n bá ní máa ń kí wọn ní inú òun. inú agbọ́n. wọ́n á ní irú ọ̀rọ̀ kọ̀rọ̀ wò lè ibi lẹ́yìn orí ìdí ló tó kù di bí máa ọlọ́run mọ́jọ́ òun tó gbọ́ ọ̀rọ̀ báyìí mọ́ lọ́ba tó ń lọ bàbá ìmọ̀ bá rí wà tó yẹ ìmẹ́sì yìí kó kọ yín nù. alhamdulillah. bàbá ṣe ẹ̀ ní sanwó ẹ̀ ní gbàgbà tó tàn sọ̀rọ̀ lọ́wọ́ lọ́ba ń lọ lọ́ba rí gbàgbà wọ́sẹ̀ lọ́ba rí alákàn lẹ́sẹ̀ ọba ní ọ̀rẹ́ mi alákàn mọ̀ kí ọ ní wọ́n kí mọ́jàrí orí ń bọ̀ ẹ̀yin náà sí à níbo lórí wà lára alákàn ọlọ́run mọ̀ tó wọn gbọ́rọ̀ kọ̀rọ̀ báyìí náà ẹgbà tí ọmọ lọ sọ́dọ̀ ẹlẹ́ẹ̀kẹta lọ́wọ́ ní ọba rí aláǹtakùn ìyàwó sáìdá ẹ̀mí ni ó gùn ọ́ lọ́ba rí aláǹtakùn ní ọ̀wọ́ ẹ̀ tó fàbọ̀ra tó ń wà ọ̀rẹ́ mi mo ń kí ọ ó ní mọ́ kí n máa ọ̀rẹ́ mi ó dà kí ló dé ó ní òkú tó ń rẹ̀ àwọn oníyàwó wọn bẹ́ẹ̀ lò. fi ṣe kí ni. fún ìran sọ ọjà kò ogún aláǹtakùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn bá mú kàrá ìyẹn ìgbàlẹ̀ làwọn ó dé kí ni ọ̀rọ̀ kéèyàn gbọ́ láyé tí mú èèyàn dùn ọ̀dọ̀ sóbì rẹ̀ ti bọ̀. ìwé ẹ̀dẹ̀ mísọ́nà wà sọ́kọ̀. tọ́. ìlàbí abẹ́ lọ ń pè tó tọ́ba tó lọ tó ti mú ọlọ́jà tó wá gbọ́. amiina. ọ̀dọ̀ àbá màmú náà là ń lọ. báyìí ẹ dáa ṣe ní lábùkẹ́ fún mísọ́nà wa ọlọ́wọ́ wọlé àmẹ́bí lọ́dọ̀ ọlọ́run atomi àti sàtẹ̀jẹ̀ ọlọ́mọdé kẹ́kọ̀ọ́ di táwọn anáwó sí o ẹ̀sìn ẹ̀lẹ́ sàmì. ṣẹ́wà ìṣe àgbà sàdúrà fún o alátomi àtẹlọ́mọdé òdi táwọn anáwó sí mọ́jà ti torí lọ́ọ̀rẹ́ gbé náírọ̀nù bò títì adẹ́ẹ̀kọ́ a máa gbé náírọ̀nù bò títì gba bá ràpá kan wọ́n ní ọ̀bẹ lọ sí fún mi èlò ni 200 náà ni ọ arówó náà ni a máa ti yà alatọ dàtẹlẹ Nàìjíríà mẹ́rin níjọ 200 nígbà táwa ń ṣe olùkọ́ ní máàdù ní 1983 mo rí márùn lówó oṣù mi bẹ́ẹ̀ ni mo tó gbalẹ̀ 20 naira mbẹ inú 100 naira ebi 200 ní òtò fún ọ̀kadà ní takí mẹ́yìn takí kátó tó wí takí ìwọ ọmọ mi tó sanwó bàbá rẹ Ọlọ́run ọba ló ṣe ọdún nù Ọlọ́run ní tí wọn náà ní ìbànú jẹ fún wa. amiina. báyìí we are now to move to the second lecture a person of Fadilat Sheikh kiloko baba Professor Abdurrahim Kiwa. adamallah hayata. We are now to listen to the professor. You are welcome, sir. If somebody is a professor, you have to announce him with the English language. Am I correct? Kẹwàá mo lè rí kí wọ́n máa dín yàn. ìgbọ́n tẹ́ sọ ní òjẹ́ sọ yẹ́sì o. Wọ́n ti máa yẹ́sì mẹ́mbà náà yẹ́sì o. Fẹ́wọ̀n sí ń rìn náà. Wọ́n ò sí rìn àápọ̀ wá. tọ́. Sẹ́yìn ni màá kọ́dà máa kó di ma ẹ má lè sin àwọn afa òun náà rẹ̀ ní tí ó sì. ókè ẹgbẹ́ mi gbogbo àmọ́ ayé lọ́fẹ̀ẹ́ kìtẹ́ ẹ máa bá àmọ́ pọ̀ jẹ́ ń gbowó. sẹ́yìn ti di nǹkan gbàgbà mi. Ọlọ́run jẹ́ ẹ máa. Àti wà sẹ́kì o. Ẹ̀sì ẹ̀lẹ́ sàdé aṣáájú àgbà àgbà fún yín. Kéèyàn náwó tó wà kó tó àmà ara rẹ̀ jọ Ọlọ́run níbi ṣe ti yín náà. Orí NYSC lọ́mọ mi máa kú sí náà. Ẹ̀yin ò ní kó jẹ́ àmà. Aláwọ̀ àkọ́. Bàbá wa pòfẹ́sọ̀ ní tó ń bá yín sẹ́wọ̀ ẹ̀yin ọmọ yìí. Ẹ máa kọ́ wọn.
ẹjẹ́ wọn máa ma bẹ́ẹ̀ yẹn ṣe náwó. Mòlídì kíni. Wọ́n ṣe mọ̀dáká rà. Wọ́n ṣe mọ̀dáká rà. Ẹ má máa kọ́ ọ láwo. Ọyọ mọ ọmọ owó ẹ lọ. Ẹ̀yin ọmọ yìí. Ẹ̀yin nípa ní o. Lakal hamdu ya Rasulullahi warfa shikayati. wa salli wa sallim ala al-Mustafa wa kullil ibadillazina istafa khususan tijani abil awliya. شيخ أبيت الآن الأهدي لقد كنت جئتا كثير البادي أنني جزيت جميع المراد أيا شيخ برهامكم راجيا. لك الحمد يا ربي هذا كفى وصلي وسلم على المصطفى وكل العباد الذين اصطفى خصوصا تجاني أبي الأولياء. شيخ يا بيت الآن الأهادي لقد كنت جئتا كثير العبادي أنني جزيت جميع المراد أيا شيخ برامكم راجيا. لك الحمد يا ربي هذا كفى وصلي وسلم على المصطفى وكل العباد الذين اصطفى خصوصا تجاني أبي الأولياء. اللهم صل على سيدنا محمد الفاتح الماء وبك الخاتم الماء سبق الناس والأكبات والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. يا جماعة السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run, ẹ jẹ́ ká dúpẹ́ lẹ́ẹ̀kan sí, ẹ jẹ́ adúpẹ́ ní ẹ̀kẹta gáfídéládé fún ńlá. Kọ́lọ̀ gba ọpẹ́ náà fún wa, kọ́lọ̀ yọ́nú sí ọpẹ́ náà fún wa, kọ́lọ̀ kó fún wa ní àlékún orí ọpẹ́. Ọlá la ilaha illallah ọlá sayyidina Muhammadu Rasulullah. Lákọ̀ọ́kọ́ mo kí gbogbo ẹ̀yin aṣíwájú mi jàǹkàn kí n tó láti apá ọ̀tún mi ó bẹ̀rẹ̀ látòrí bàbá ìmáàmù wa ti ààfin Ṣọ̀ún Sheikh Muhammadu Habibullah Tijani Ayílára. Ọlọ́run jẹ́ kí ẹ̀pẹ́ fún wa. Àwọn ṣéhù mi ńláńlá méjèèjì tí wọ́n sandwich wọn lápá tán àti lápá àlàáfíà wọn, mo kí Ustadu Asudani, mo kí bàbá Wọlé Ọlá tó jẹ́ yí pé nílé tí wọ́n jẹ́ ojúmọ́ wọn ṣe mọ́lìdì nípa yí pé orin tí bàbá wọn máa kọ tó di orúkọ wọn òun ni Wọlé Ọlá yẹn pé a ó bá Muhammad Wọlé Ọlá, a ó bá Muhammad Wọlé Ọlá, a ó bá Muhammad ọkùnrin ó
kàdàdú àwọn àbúrò mi nígà wọ́n wọ́n gbé ọkùnrin tí wọ́n yà kan nísìn torí mo lè mọ̀ kí mo lè kọrin láíláí àmọ́ bàbá wa MC wọ́n ti já mọ̀ kí ibi wọ́n máa ń gbé sí mọ́lìdì ó yẹ kí méèyàn ọmọ dùn kéèyàn ọmọ láyọ̀ èèyàn gbọ́dọ̀ ṣe wá sí kanjúkọ púpọ̀ jù lóòótọ́ kanjúkọ wà mẹ́ nítorí tẹ́ ẹ bá wo wá sí tí bàbá wa tó ń sọ̀rọ̀ tí wọ́n lọ jókòó ń sìn tí wọ́n ṣe kì í ṣe wá sí tọ́ rẹ́rìn wọ́n kàn fẹ́ ká máa rẹ́rìn sí ni nítorí pé bó ṣe yẹ ká máa ṣe súfì àmọ́ tá a máa ṣe bẹ́ẹ̀ ni wọ́n sọ wọ́n rí pé àmọ́ ṣé bí wọ́n ṣe wí o ẹ̀rí pé kì í sọ̀rọ̀ ẹ̀rín so mo kí gbogbo àwọn ẹ̀ńtọ́rájì bàbá imam ọlọ́run yóò ṣe dáadáa fẹ́yìn náà bẹ̀sẹ̀ ń gbárùkù ti bàbá imam ọlọ́run yà àwọn tí ó máa tọ́jú ti ń sẹ́yìn náà ọlọ́lá ìlàhìlà mo kí bọ̀dá mi alhaji abdulfatah bello masha ọlọ́run yóò ṣe àlékún àlàáfíà gbogbo àwọn ọmọ yín ó ní àlùbáríkà gbẹ̀nàgbẹ̀nà ni wọ́n jù mí lọ wọ́n máa fẹ́ kájọ lọ sí òde ni ẹ̀rì fi léṣin àjọjókòó báyìí náà níbi mọ́lìdì àdúgbò fọlọ́ mò ń yí lọ ní sábù báyìí ní dámà àwọn sẹ́yìdá wa Hafsa Sahad Sarumi àti sẹ́yìdá wa tani Umul Faida alàlùbáríkà àwọn ọkọ̀ tó ti gbé bébí ẹ̀ bá ti dá èèyàn máa ṣe ámì ẹgbẹ́ inú pé alàlùbáríkà púpọ̀ gbogbo èèyàn ó ṣe ámì mo fi ti yín kí gbogbo àwọn ẹ̀yà wa pátápátá wọ́n ní àlejò lójú kọ̀ mọ̀ràn ó ń létí ọ̀mọ̀ràn wò lèmi mi ò mọ púpọ̀ yẹn mọ̀ kàn dá wọn mà rẹ̀ ọlọ́run ọmọ yìí jù mí lọ ọlọ́run bá mi ṣe dáadáa fún yín mo kí gbogbo àwọn tí ó wà ńláńláńlá tí wọ́n ti dìde àwọn ṣíṣe àwọn ṣẹ́rẹ̀ àbíná àwọn abálágádá mo kí wọn kí n fi àwọn bàbá wa pẹ́tà bàbá wa mufti ní ti gbogbo Ọ̀yọ́ ṣèṣì ọlọ́run kò ní jẹ́ kó bàjẹ́. Ẹ̀pọ̀ yín láíláí. Wọ́n lẹ́gbàá wọn ti di mufti yìí. Wọ́n pa iṣẹ́ tí àwọn bàbá wa tí wọ́n tara wọn jáde wọ́n papọ̀ mọ́ tí wọ́n papọ̀ mọ́ gbogbo ẹni kò sí sinmi nípa àṣẹ Ọlọ́run. Wọ́n wà láwùtẹ́ẹ̀kì lónìí mo ṣe gbọ́ níbi màálídì àwọn jẹ̀mọ́ wa tí ó sàn ní láwùtẹ́ẹ̀ wọ́n tún ti lẹ àwọn bòmíì káàkiri bẹ́ẹ̀ ni bàbá wa Khalifatul Khulafa Tijaniya Ọlọ́run ní jẹ́ kó rẹ̀yìn Ọlọ́run máa wà pẹ̀lú yín ṣé bàbá wa ìmáàmù kò ṣe ní Allahu Akbar ẹgbẹ́ra wọn ní Fúlàní Ọlọ́run máa kún yín Ọlọ́run ní báyìí láwọ̀ jẹ́ la ilaha illallah ọlá sayyidina Muhammad rasulullah mo kí àwọn bàbá mi ò tìgòtìgò mi ò rí bẹ̀yẹn dáadáa problem tí wà pẹ̀lú kíní ara tí ń ṣàjòjì ara tiwa àwátà iṣẹ́ àfáà gidi òní pé gbogbo àdìdé máa kíníkí rẹ ní o pàápàá tí mo tún wá tó wá gbádá tí mi è wọ ọ̀nà ní mi lábẹ́ sí wọn ẹ̀mọ́ kan ńlá gidi ni o ebi akọ́bà rẹ̀ ṣe ọ̀yà ẹ̀ máa ọ̀yà ẹ̀ káàbọ̀ ẹ̀rọ abẹ́nìkan bá wá kí ọ̀pọ̀ náà lọ kí lóso àmọ́tò àìwá lè lọ kí àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ mẹ́rin lẹ́yìn bàbá wa tápà tí mo mọ̀gbà tí wọ́n dé kò jẹ́ kí n gẹ́gẹ́ àwọn tó wà mẹ́rin dáadáa ọlọ́run mọ̀ yín ọlọ́run sọ yín lẹ́sàn-án olóore ọlọ́lá ilaha illallah bàbá wa ọdún tí mo kọ́ pàdé wọn níbí kì í ṣe ọdún tí mo kọ́ pàdé wọn rí wọ́n ti ṣe MC tí mo wà ń bẹ̀ ní maulidi tí ṣé wa Mikael ṣe lókè lẹ́rìn rí njọ́ náà nílé Alhaji Harun ní ṣé Mikael gbé ní yàrá kan lẹ́yìn ni wọ́n fi ṣé wà ní àjàgbá sí àmọ́ kó tó dìgbà yẹn mi ti màmá mọ sọ̀tàn yẹn bí ní ọdún kan ní ọdún tá a pàdé bí tí wọ́n ní kéde àti barista ká sọ̀rọ̀ ṣẹ́jú márùn-ún SMC níbí àti mọ̀lídìí yẹn sálẹ̀ mẹ́rin báyà bí 4 years ago
mo jẹ́ kẹ́ ẹ mọ̀ rí pé èmi náà jẹ́ àǹfààní ní 1985 mo ń wá sọ́dọ̀ yín nítorí pé mo lọ ṣe IT ní eléwì biscuit lọ́yọ̀ọ́ ibẹ̀ mo gbé ṣe IT mi 1985 mo wá wá bí tí màá gbé máa ṣe wíìlìdì ẹnìkan wá ní àáfàá kan wọ́n pè yín gbà ní ọ̀dọ́ ń bẹ ní Ajagba èmi ò sì gbọ́ Ajagba rí èmi ò tẹ̀ gbọ́ Ọ̀yọ́ rí so wọ́n mú mi wá báyìí àáfàá bàtà ìpupa táwọn ẹjọ́ mọ̀ Ọ̀yọ́ ló mú mi wá sí ọ̀dọ̀ yín inú yín dùn sí mi fún di pé ẹlọ́dọ̀ tí òtò yín tó ń ṣe wúrìdì nàmbà 1 fún di pé àwọn ọmọ yunifásitì ṣe nígbà yẹn dáadáa inú yín dùn pé ẹ̀rọ ọmọ yunifásitì tó ń ṣe wúrìdì tó wá báyìí mo sọ fún yín jọ́nà bíi pé kódà nígbà tí mo parí IT tí mo fẹ́ kúrò lọ́yọ̀ọ́ ẹni kí n wá pé ẹ fún mi níbi ọ̀rọ̀ ní ìwé ọlágbà ọ̀rọ̀ ní ìgbésẹ̀ gbogbo gògòrò ọ̀fẹ́ kí ní gàngàn dénú lákàwé pé ẹ fún mi ní àwọn sírù ọ̀túnàlá wà níwáàkì 1985 wọ́n sọ yìí ìgbà tí mo lọ mo wá bá yín ẹ wá fún mi ní oní 450 yẹn mo rí lójú yín bí ọ̀pọ̀ ní tẹ́ fẹ́ fún mi tẹ́lẹ̀ àmọ́ tó dékè mi ò tiẹ̀ wọ́ọ́rì gbà sírí kò dùn mí ẹni ọlọ́wọ́ fún àgbàdàgà sí 450 náà òun lẹ fún mi ní 1985 yìí so ọlọ́run kẹ́lẹ́ wa gbé ọ̀gá mi nìyí ní gbogbo tí wọ́n sọ yẹn ní gbogbo ọ̀nà ní ti máa kéwú ọ̀gá lẹ́jẹ́ fún mi báyìí ní ti stature ìrísí yàrá alákọ̀ọ́ ní tí ìbá lọ gym àwọn oníkéwọ́ ní jísí ẹ̀tún jù mí lọ́mbẹ̀ẹ́ ní ti máa ètò wọn ní àmàmà tí a bá ń ṣe tọ̀ríkà yìí ẹjù mi lọ́mẹ́ ní ti Yorùbá kíká gbé Yorùbá kalẹ̀ ẹjù mi lọ́mẹ́ mistake làwọn mi ò ní pé mi sí bọ́yọ́ nídìí àwọn tó organize program yìí ẹni tí ó bá kéré èèyàn máa kọ́kọ́ dé kọ́kọ́ sọ̀rọ̀ tí ẹni láwọ̀ á tún ṣe bí ti bẹ́ẹ̀ tí wọ́n ṣe ni no kéde mo ní mo kéde àṣẹ professor bẹ́ẹ̀ kéde chemistry lẹ́ni kí wọ́n sọ ń bí irú lẹ́ni kí wọ́n sọ ń bí àwọn làgbà tó ayé pé chemistry ni bí ládàbí mi ṣe lè rí orí tó bá ní kún tó lẹ́yìn mi ni àgbòtú kí chemistry lèmi jẹ́ professor lé lórí àwọn òṣèlú ní primary school ní chemistry àmọ́ tó ní oníkéwúlé gàngàn yìí àwọn lọ̀gá ní àkàdá àwọn ìtàn ara wa so ọlọ́run kò ní jẹ́ kó bàjẹ́ fún yín gbogbo àwọn ṣéèkì wa Abdulrasaq lẹ́kọ̀ọ́ ọlọ́run máa kún yín ọlọ́run máa bá yín gbẹ́rù náà ẹrù tó wúwo ni àmọ́ tọ́lọ́ bá ti pè ní fúfúyẹ́ ó pè ní fúfúyẹ́ nìyẹn àwọn èèyàn náà máa rí kó wúwo ẹ̀yàn máa rí pé kò sì wúwo nítorí pé ọlọ́run ṣe ní fúfúyẹ́ fún yín ọlọ́run máa bá yín gbé ẹrù náà lọ. La ilaha illallah ala sayyidina Muhammad rasulullah ẹ̀rẹ́gẹ́ gbogbo tí wọ́n ṣe yìí mo kọ́ níbí náà ni all protocols duly observed àwọn sọ ní agbo akada a máa bọ́rọ̀ wa lọ ni àmọ́ níbi tí ẹ bá ṣerú èèyàn níbí mo gbọ́ wà sí kẹ́ni wọ́n ní ṣe kan ẹlẹ́sìn mẹ́ta ṣe náà ni tí wọ́n á ṣe wà sí fún wa ní LAUTECH lónìí wọ́n ní èèyàn gbọ́dọ̀ ka ẹ̀yin àgbàlagbà lọ́jọ́ orí àtẹ̀yin àgbàlagbà nínú Olúwa èèyàn gbọ́dọ̀ kà yín kún gan ara tí sì jẹ́ àkàkọ́ ní ilé ìwáṣẹ all protocols duly observed níbi tí ògbé yẹ wàhálà ni ṣé ìwà mi káyè Ọlọ́run ní jẹ́ kẹ́ lu ẹ̀yìn láíláíláíláí déédéé nǹkan tí bàbá alágbẹ̀dù sọ lẹ́ẹ̀kan mo wá rí pé gbogbo èèyàn lẹ́yìn nífẹ̀ẹ́ ní kìí ṣe bá wọn kan gbogbo èèyàn bóyá nítorí nǹkan tí àwọn ṣẹ́fì wa Isiaq ní Ajagba sọ lẹ́ẹ̀kan wípé ẹ̀yin tẹ́ bá ti jẹ́ wà níyì Ọlọ́run tẹ́ jẹ́ Súfì òdodo ẹ̀ lè lọ́tà gbogbo èèyàn wọ́n máa ṣàǹfààní lára yín ni bóyá lórí kébì náà bá máa lẹ́ẹ̀fẹ́ràn mi bẹ́ẹ̀ ìbàbá alágbẹ̀dù lẹ́ẹ̀fẹ́ràn wọn eléyìí lẹ́ẹ̀fẹ́ràn wọn eléyìí náà lẹ́ẹ̀fẹ́ràn wọn ó mèké gbogbo èèyàn lẹ́ẹ̀fẹ́ràn nítorí Ọlọ́run nítorí pé kìí ṣe bá a ti rí lẹ́yìn rí
bá a ṣe jẹ́lẹ̀ ń rí kìí ṣe bá a ṣe rí ilẹ̀ yìí ń wò bá a ṣe jẹ́ lẹ̀ ń wò bá a ṣe jẹ́ o tí mo mí pẹ̀lú yẹn káwọn mi ọmọ sì gbọ́ ìwé nísìnyí wọn ò wọ́n bí mo ṣe rí pé mo wá gbádá wọ́n wá wò bó ṣe jẹ́ pòfẹ́sọ̀ kìí ṣe yẹn bí kéèyàn ní yes ẹ̀ tó bá wo bí ń sìn wọ́n kọ Deeper Life Bible Church bó ṣe rí nù bẹ́ẹ̀ bó ṣe jẹ́ ní pé blọọkù ni blọọkù tí wọ́n ń tà lórí títì ni wọ́n tó pọ̀ bó ṣe jẹ́ mi ìní ìpẹ́ ni bó ṣe jẹ́ mi kìíní ni bó ṣe jẹ́ mi kìíní sọ pé bó ṣe jẹ́ tí mo sọ kìí ṣe bó ṣe jẹ́ pé chọ́ọ̀tù ni bó ṣe jẹ́ pọ̀ọ̀rí rẹ̀ pọ̀ọ̀rí rẹ̀ ni mo mí ẹ tó bá tó wá máa bí nǹkan ṣe jẹ́ ní pọ̀ọ̀rí rẹ̀ kò lè bẹ́ẹ̀ ní kankan jà kò lè bẹ́ẹ̀ ní kankan jà èèyàn lè máa bóun jà òun ní bá ẹnì kankan jà so ọlọ́run yóò dé kí ó máa lọ wájú sí ọlọ́lá ilaha illallah mo ní kí gbogbo àwọn aṣíwájú tó tò síbí àwọn ọmọ tí a kè dáadáa mo ti ra omi wọn lónìí wọn kàn dé mi lọ́wọ́ ni àmọ́ kí sọ́dọ̀ wọn mo gbéra mo pàdé mọ́tò ni gbogbo àwọn tó wà bí tí mo fẹ́ fi kó wọn bọ̀ àwọn èèyàn méjì mọ̀ kí mi sáfà wọ́n fẹ́ máa gba kí owó kọ yín fún mi lẹ́mi ò nídìí ẹ̀ ẹ kọ́ mi láwọn kọ ìkẹ́kẹ́ gẹ́gẹ́ bí oníwèé ìkẹ́kẹ́ tí ó kò wo yín pọ̀ ní pé bí mo ṣe wò ó tí mi bá sì ẹ̀yin dẹ̀ wà ń bì ẹ̀yin mùkádàm ńláńláńlá lọ́dọ̀ ṣé wà ṣé Mikael ni tẹ̀ẹ̀tún lówó tẹ̀ẹ̀tún wá lówó ńlọkọ yín bọ̀ àwọn mùkádàm olówó àwọn ọlọ́wà ń bì ọlọ́run níjẹ́ kó bàjẹ́ láíláí ọ̀làlá ilaha illallah àwọn ẹni dájọ́ dúró yìí déédéé tèsí náà ni ó ń gbálùkù wá àti ẹ̀mí àmọ́ déédéé tó ti ṣe fún mufilese yẹn irú agbára kẹ́lẹ́ lájọ wọ̀ níbí wọ́n wá rí bí àwọn jẹ̀mọ́ wọn sàkóso wọn ilé bẹ́ẹ̀ ṣe kọrin kéwú ni wọ́n ń pọ̀fọ̀ kéwú ni wọ́n ṣe gbẹ̀jú gbogbo ẹ̀ dùn wọ́n ò nígbà wọn gbé ọ̀gá àwọn náà á sì pàdé kọ́kọ́ mọ̀ pé wọ́n bá ń dá mi sẹ́yìn ọ̀yọ́ ọlọ́ọ̀gbẹ́ yìí náà ní déédéé ẹ̀ náà ní ọlọ́ọ̀bá mi pẹ́ yìí ní aláàlá ìlàhàlá ọlọ́sẹ̀dá Muhammadu Rasulullah. Now wọ́n á fún mi ní topic tí máa discuss àmọ́ ẹ ti rí i pé aṣọ jù ní ó tẹ̀ jẹ́ pé kí n ní ẹ̀mí ọlọ́run bẹ́ẹ̀ ń bí kí n lo language àwọn kí n sẹ́ bí ìgbà tẹ́yìn ọmọ nǹkan tó ń ṣe ni. irú tí mo rò pé máa sọ mo búra lóko ọlọ́run òun ni bàbá alágbèéká sọ mo fẹ́ pé tí bò mí ń sìn àwọn tí kódà mi ò mà dí tí ibo nígbà tí wọ́n ti wà lókè lé ní ṣé Mikael wọ́n ti pè mí ní gẹ́sì gàrí bẹ́ẹ̀ kejì nìyí gbogbo yòókù tí mo sọ̀rọ̀ bí iwájú òkú ẹja fún ọlọ́run sọ ni pé tó invite mi officially yìí pé wá sọ̀rọ̀ second time yìí ó mi pé sẹ́ni wọ́n pè mí rí o ti lé lógún ọdún tí wọ́n pè mí pé wá sọ̀rọ̀ yàtọ̀ sí pé wọ́n di mí lẹ́gbẹ̀ẹ́ òkè àwọn ọmọ sún wà lẹ̀ bá wọn sọ̀rọ̀ ìní tèsí àti dùntà àtàwọn tó ti wà wọn fún mi ní topic lójú agbo ojú agbẹ́rẹ́ ni wọ́n sì kí n sọ fún mi pé màá wá bí wọ́n sì ní àbíká wọn fún mi topic ni mi ò sọ̀rọ̀ àmọ́ nítorí wọ́n wà lẹ́mìí mi tí mo rò lálẹ́ ṣé lálẹ́ àná lápè pé màá sọ òun ni wọ́n sọ wọ́n sì sọ dáa ju bí màá ṣe sọ lọ òun ni wọ́n sọ yẹn màá gbé síbò ní. Ipe salamun ala man qala ya rabbi ummati ajriha min al-nirani qala ajriha min al-nirani qala salamun ala man qala ya rabbi ummati أجرها من النيران قال نعم نعم أجرها من النيران قال نعم نعم. irú tó ṣẹlẹ̀ yìí àwọn èèyàn mi nígbà
bí láwọn bòmíì etí ni wọ́n máa dùn sí ni bẹ́ẹ̀ èmi ọmọ bínú mi máa dùn sí bí èdùn sí ìní pé wọ́n máa fẹ́ kọ́rọ̀ bá mi lójijì torí gbogbo tí mo bá fẹ́ sọ sí kìí ṣe tí mo rò kí máa sọ ni kì kò sínú tí mo rò àwọn tí wọ́n inú wọn máa dùn pé ńjọ́ tó bá ti lóun ọ̀rọ̀ tó wọ́n sọ làwọn máa ṣàǹfààní báwọn ti máa rò lẹ́bẹ̀ èmi ò mi ò ṣúọ̀ Ànábì wa Muhammad torí lómi tutù débi gbé wọ́n ní mọ́lìdí wọ́n ń ṣe wọn ò tiẹ̀ sọ̀rọ̀ Ànábì lọ́sọ̀rọ̀ ọ̀rọ̀ sí òun ṣé bàrámà ẹnìkan tó wà gbọ́dọ̀ rí fín ṣé Tìjání kádìrà rẹ̀ bí ẹ̀ bá ṣe kínní yọ lápá lára ìní wọ́n ń sọ nítorí pé wọn ò mà Ànábì lọ́sọ̀rọ̀ bèlè wọn mọ ṣe Tìjání bèlè wọn mọ ṣe Ibrahim tó ẹ fi lágbo ẹ̀yin onímọ̀ báyìí ni àmọ́tọ́rí kí gbogbo kínní olókòwò ti wà láyé lẹ́nìkan wà máa wò ó yọ wá wò pé wọ́n ti ṣe mọ́ òlídìí ọ̀hún náà ní wákàtí mẹ́rin wọn tẹ wàá sọ̀rọ̀ Ànábì rárá bẹ́ẹ̀ ni ti jẹ́ pé èèyàn sọ̀rọ̀ Ànábì lọ́lọ́sọ́lá tí mo bá fẹ́ sọ̀rọ̀ ṣé ìmìkà ìlú sìn mo lè gbé látòrí pé bí wọ́n ṣe bí wọn lápèjúwe pé bàbá wọn báyìí ní jẹ́ màmá wọn báyìí ní jẹ́ kí wọ́n kọ́ sọ bàbá wọn kódà sí báyìí ni wọ́n gbé ṣiṣẹ́ tẹ́lẹ̀ ń bọ̀ yá wọn wá sí báyìí ṣe kankan báyìí ẹni ọba tuntun yóò wà ní mi ọ̀sọ̀rọ̀ ṣé ìmìkà ìlú mo wá bẹ̀rẹ̀ gbọ́ ya wọ́n wá bí bèjì àwọn bèjì ọ̀hún kódà ọ̀kan gẹ̀ẹ́sì làtàpọ̀ sí wọ́n ń ka táyà fún wa ọ̀kan ka alabishari mọ́lìdì ọ̀kan ka fún wa nígbà tá a sọ wọ́n wíwíwí ọmọbìnrin kẹ́kẹ́ jáde ni mọ́ sọ́tọ̀ ọ̀kan ka kùránì ni ẹni tó rí rẹ̀ kú yóò ní àsọ̀rọ̀ ṣe ìlẹ̀ káyé ẹ dákun àsọ̀rọ̀ bàbá èèyàn àsọ̀rọ̀ ọmọ ẹ̀ mọ̀ bá ìròyìn ẹ̀nu nítorí pé bọ́mù ènìyàn ti wá rí oníwọ̀n sì ìṣòro sí gbangba especially nígbà táwọn ní íńtánẹ́ẹ̀tì kẹ̀kẹ́ ti wà nísìn ẹni tí orí rẹ̀ pé yọ gbọ́ ẹni tó rí rẹ̀ kú yọ gbọ́ títà gbọ́dọ̀ gbìyànjú débi kó gbìyànjú ẹ̀ náà ní olè mọ́bọ̀ so yí pé ẹni orí rẹ̀ kú kó mọ́ kú nígbà tí ń gbọ́rọ̀ tó kọ́gbọ́ yé ẹni tó bá wá ṣe báyẹn ọ̀rọ̀ rẹ̀ ó gùn ọ̀fẹ́kẹ́ ní orí rẹ̀ ó pé kọ́gbọ́ yé ọ̀fẹ́kẹ́ ní orí rẹ̀ kú kọ́gbọ́ yé sẹ́wọ̀n kí yóò máa sọ̀rọ̀ àwọn tó rí wọ́n pé yóò máa gbé kalẹ̀ níta àwọn tó rí wọ́n pé yóò tún máa gbé kalẹ̀ níta àwọn tó rí wọ́n kú nù ọ̀rọ̀ bá wá gùn. Dẹ́dẹ́ ni ká fẹ́ràn Ànábì sallallahu alaihi wasallam. Kìí ṣe pé torí tọ́lọ̀ ń sọ nìkan ìpè wa ma arsalnaka illa rahmatan lil alamin. Wa ma arsalnaka illa rahmatan lil alamin. Lẹ́sìn mọ̀ pé ilé kí ó ti ṣe pàrìkàtì tí sàdàbí ilé mi lọ nìyẹn. Àwọn ni màrìkàtì ó ti bá ń gbé bẹ́ẹ̀ kó lè lọ déédéé. Ọlọ́run ní àárọ̀ bí kì í ṣe pé kí ni kọ́ wá rámàtà lẹ́lẹ̀ kọ́ wá jẹ́kẹ́ mo sọ̀rọ̀ yẹn níbi kan ìkẹ́ lànàbì ẹni bá wá jẹ́kẹ́ ó yẹ á nífẹ̀ẹ́ rẹ̀ àbí kò nífẹ̀ẹ́ kó ká má wà kẹ́ ó yẹ á nífẹ̀ẹ́ rẹ̀ àbí àní nífẹ̀ẹ́ rẹ̀ á nífẹ̀ẹ́ rẹ̀ mo sọ ń bì bóyá lẹ́sìn mo sì sọ ń bì kan lọ́bìn náà ìpè àwọn èèyàn mọ̀ ìyàtọ̀ láàrin ìfẹ́ níní àti ìmọ̀ gbọ́ràn sí ni lẹ́nu ìmọ̀ tẹ̀lé ni they are different. Ìgbé ìfẹ́ tí ò bá sí wàhálà kankan gbogbo èèyàn ló nífẹ̀ẹ́ ìyàwó rẹ̀ ìyàwó náà nífẹ̀ẹ́ ọkọ ṣé gbogbo tí ìyàwó rẹ̀ wá ní o ṣe ló ń ṣe sọ́ọ́mì kò nífẹ̀ẹ́ rẹ̀ mọ́ nìyẹn. No ọ̀tọ̀ ni mo ṣe ẹ̀sáfù yìí pé ká mú pírẹsidẹ̀ntì wa Nàìjíríà lónìí. President Tinubu àwọn kan nífẹ̀ẹ́ rẹ̀ àwọn kan ò nífẹ̀ẹ́ rẹ̀ àtò nífẹ̀ẹ́ rẹ̀ àtò nífẹ̀ẹ́ rẹ̀ tó bá pàṣẹ ọgbọ́dọ̀ tẹ̀lé torí kò ní president. Ṣé ìwọ tó nífẹ̀ẹ́ rẹ̀ tó wá pàṣẹ tó tẹ̀lé sọ wá nífẹ̀ẹ́ rẹ̀ ṣé torí kò ti tẹ̀lé àṣẹ ìyẹn ò mí yìí pé ẹni tí ń gbẹ̀sẹ̀ tí ò ṣe tí wọ́n ń pè ní súnà mi ò sọ pé tá ń pè ní súnà tí wọ́n ń pè ní súnà tí ò ṣe tó bí wọ́n ṣe wé rẹ̀ ń tiẹ̀ bí wọ́n ṣe mẹ́jọ ẹ̀ kọ̀ wá nífẹ̀ẹ́ Ànábì ni ẹ̀yẹ́ mo fi tú yí pé ẹni wọ́n bá nífẹ̀ẹ́ Ànábì lóòótọ́ sọ̀rọ̀
ìgbọ́dọ̀ máa ṣe gbogbo súnà ní kò mí ìfẹ́ yàtọ̀ sí gbogbo wa mọ tó ń jẹ́ ìfẹ́ gbogbo àgbàlagbà mọ tó ń jẹ́ ìfẹ́ ìfẹ́ yẹn nínú ọkàn ní gbé wá àtẹ̀lé ó lè wá nínú ọkàn ó lè wá nínú bẹ̀rù púpọ̀ ẹni tí ń ṣe súnà lónìí ẹ̀ṣẹ̀ jáde ẹni tí ń tẹ̀ mọ́ra rẹ̀ púpọ̀ àwọn tí ń tẹ̀ mọ́ra wọn lára gbogbo mùsùlùmí lọ́yẹ̀ kó wọ́n ṣe súnà gbogbo mùsùlùmí sì ṣe súnà lẹ́kùn jẹ́ nìkan kẹ́yìn àtọ̀ síra wọn ni bẹ́ẹ̀ àwọn tí ń pè ní àpèmọ́ra ni là á pè tèmi délé tó lọ sí wọ́n látúnṣe kú àfúnṣẹ́kùn kó wà alámọ̀bímọ ní ìtàkọ̀ ebi yẹ àwa ló ń súnà àwa ló ń súnà àwa ló ń súnà bẹ́ẹ̀ ni púpọ̀ ẹni tí ẹ bá mi ò ní gbogbo wọn púpọ̀ ẹni tí ẹ bá rí kó ń sọ bẹ́ẹ̀ ń ṣe súnà yọnu lára mi ọlọ́run yọnu lára mi ni torí ìyà ìṣesí ń jọ pé wọ́n fẹ̀mí wípé tí ì bá ṣe pé torí pé wọ́n láàní wà lìjẹ́ náà bàbá tẹ̀lé ọ àbá ti tẹ̀lé ọ ìnìṣẹ́sẹ́ kíní ẹ ibi tí wàá lọ́wọ́ lọ kò kéésì tó yé irun wọn tẹ́ bá mú ibùkọ́ máa gbọ́ lọ́rọ̀ ọ̀kan níbi tí ọmọ ẹgbẹ́ òsì ẹ̀yìn tó ti yé náà ní ọmọ yé bẹ́ẹ̀ bá fẹ́ ṣe súnà tó fẹ́ fi ìdí ànẹ́bí hàn àwọn sàábé ti lọ rẹ̀rẹ̀ tó fi ìdí ànẹ́bí hàn ó ń kálukú fìfẹ́ hàn lọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀ ni nínú ogun Hud ààrẹ ọ̀tún tẹ́lí pé àwọn kèfèrí gbà pé kódà àwọn ti pa ànẹ́bí sọ́lá sọ́lá tí wọ́n ti jubilate tí wọ́n ti gbàgbọ́ báwọn ti pa ànẹ́bí wọ́n wá ibi tánẹ́bí ṣubú sí wọ́n ń ṣúùtì arò síbẹ̀ àwọn sàábẹ̀ kẹ́sì fara gbà kàràtà nẹ́bí òfin kú àwọn làwọn yà kú èyí ó ti kú òní lẹ́rù mọ̀ngọ́rọ̀ sànẹ́bí lẹ́rù ànẹ́bí kò ní kí ọkọ̀ mi ti sún báyìí àbí ti sẹ́yìn náà pàkẹ́ lọ́fẹ́ mú ni ẹjọ́ ní kéńgbà tí wọ́n ń lọ tí wọ́n sákò ní Mẹ́kà tí wọ́n lọ sí Mẹdínà tíṣẹ́ náà bá bọ́kìrì tó bá dúró wájú níṣẹ́jú díẹ̀ yóò tó ti padà sẹ́yìn ànábì yóò tó bọ́ wájú tánàbí fi sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ bí i kí ní ìṣẹ̀lẹ̀ ọ̀dà bó má ti rántí pé wọ́n lè máa bọ̀ wájú mọ́ àpàdé wa lòun bọ́ wájú tó bá tó ń bẹ̀ wọ́n mọ̀ lè yọ lẹ́yìn ní ń bọ́ sẹ́yìn wọ́n fẹ́ fi ẹ̀mí rẹ̀ ra kú ànábì. àwọn kẹ́ni kọ́ ìfì àwọn kẹ́ni kọ́ dọ̀ ìfì èmi ọ̀mọ́ ìpàdé kẹ́mísì tèmi. now nínú kòtò tí wọ́n sá sí ṣé ẹ mọ̀ yí pé ejò tí gbogbo wa ti mọ̀ bẹ́ẹ̀ tó gbẹ́nu ókè ànábì ni ọ̀básá Abubakar lọ́gbára tiẹ̀ sí tọ́fara gbà àwọn èèyàn ti ẹsìn bí tìfẹ́ sànàbí sọ̀rọ̀ fẹ́ mi ò fẹ́ pẹ́ nílà yẹn kí lọ́lọ́run dára fún gan gbogbo wa ti mọ̀ nípa ìdúgbò ọmọ sábà gbogbo lẹ́jọ́ mi tó ń kí máa bẹ̀rẹ̀ nìyẹn wọ́n bá lọ́kùnrin lè jẹ́ náà wà lẹ́yìn sáyé lálẹ́ àbúrò ni táìpọ̀ ọmọ lọ ní wájú àfà gidi yóò fara balẹ̀ kẹ́ fà á àmọ́ ẹgbẹ́ máa gbé àfà òní tó kéwòn ìjà kẹ́mísì ìjì òjò ọmọ mi lánàá àbí wọ́n máa já kẹ́mísì ìjì òjò ọmọ ẹ̀ ní bínú àbúrò mi kan ti sọ Abdulhakeem Giwa lórí ẹ̀ mọ̀ láwọn mọ̀lídì kan yóò tóbi ọdún mẹ́wàá gẹ̀ẹ́sẹ̀ ìṣẹ́ bóòlù ẹ̀yìn ṣe pọ̀dà èèyàn lè máa ń já nẹ́ẹ̀sì ní ẹgbẹ́ ìgbàsẹ̀ ìwọ́n náà gbọ́dọ̀ yóò ní nẹ́ẹ̀sì wọn èjá kẹ́mí ìṣẹ́mi ìrídìí èmi ò rídìí kéwù náà ìtọ́lọ̀ ń dá wa wáyé wá sí ni kíká wá sí nítorí kí ni jẹ́sìn nítorí pé mo fẹ́ bá ọ̀rọ̀ ẹ̀ lọ bìkan pé wọ́n à sí ṣẹ́ṣẹ́ àdínì tí mo ṣe lójú abẹ́rẹ́ mọ́lìdì mo kọ̀ntínú rẹ̀ ní mọ́lìdì anímọ̀sáwọn ni mo fẹ́ kọ̀ntínú ẹ̀ bí ni mo fẹ́ gbé àpò mọ́ra wọn sí nítorí ó ń dára fún ni ẹ̀ka wá sí bó láti sìn òun náà ni ìdí jẹ́sìn ni lọ́dọ̀ mi ìgbọ́rọ̀ sọ́lọ̀ lẹ́nu ìjùpájùsẹ̀ sílẹ̀ fọ́lọ̀ ìníjẹ́sìn ìgbé obey Allah by submitting to His will. Ẹni kan máa kọ́ wa ní nínú àwọn ní Islamic study secondary school. Wọ́n ní what is Islam? Wọ́n ní submission to the will of Allah. Ìnáwó máa kọ́ wa ní secondary school.
kéèyàn submit ìdúpájúṣẹ̀ sílẹ̀ fọ́lọ́ ìní jẹ́gbẹ́ ọ̀jọ́sìn orúkọ ẹ̀sìn ní Islam bọ́ọ̀lù yẹn wá ìdúpájúṣẹ̀ sílẹ̀ fọ́lọ́ ó ní level mẹ́ta ipe ìdúpájúṣẹ̀ sílẹ̀ level 1 ìdúpájúṣẹ̀ sílẹ̀ level 2 ìdúpájúṣẹ̀ sílẹ̀ level 3 that is submission levels of submission onímọ̀mí yẹn level 1 gbogbo ẹ̀ kò tí ẹ̀ kéwú mẹ́ adisú àná awí ni mo ń tú yẹn àbẹ̀rẹ̀ ní alẹ́ Islam lórí pé mọ̀kámọ́tò dín ní sàlásà wọn wí lọ́dà ìtumọ̀ ní level submission ló mean nínú tí mo sọ yìí ni o kíkó ló ṣe lè practice Islam level mẹ́ta ni kí ni jẹ́ Islam submission ni so 3 levels of submission lọ́wọ́ level àkọ́kọ́ ni wọ́n pè ní Islam level kejì ni wọ́n pè ní iman tàbá ti sọ́dọ̀ kan level kẹta ni ihsan so a pè ta level àkọ́kọ́ tí wọ́n pè ní Islam yẹn a pè ní primary level ní primary school a pè level iman a pè ní kíni a pè level ihsan a pè ní tertiary level very good now ó mì pé tó bá submit olùgbàjúṣe ilẹ̀ fọ́lọ́ ní level 1 ọ̀tọ̀ ní bí ìdúgbàjúṣe sílẹ̀ fọ́lọ́ rẹ̀ ó ṣe rí tọba jù sílẹ̀ ní level 2 ọ̀tọ̀ ní kòtọ́ wà tọba jù sílẹ̀ ní level 3 ọ̀tọ̀ ní kòtọ́ wà ọmọ wo ní jíjú pàjùjẹ sílẹ̀ yẹn ó bí ọmọ tí ó bí ni déédéé level wo ṣe ń jù lẹ́ ìní ó jẹ déédéé level èrè tọ́lọ̀ fẹ́ kọ́ jẹ tọba jọ́sìn kí lèrè ọ̀hún kì í sàtìjẹ́ náà ni mo fẹ́ pè tọba wà ní inú wa di tàbí level ẹ̀ lábìjẹ́ náà tí mo fẹ́ wí kọ́ yẹn. kí ni ayé àgbẹ̀dẹ́ wọn wá lọ tó láti bàkàrà báyìí ìgbé wọ́n tó lọ́nà búkà sí wọn láyé káde níjà ẹ̀dọ̀ ọlọ́run ní àdínkù ló fẹ́ dá ìtumọ̀ ẹ̀sìn ìtumọ̀ àní mo ti gbọ́ lọ ìmọ̀ mi ò fẹ́ kọ́ gba mẹ́kúrò ẹ máa jà náà bí àmọ́ ìbá ti lótótó náà nà ní bínú yes tí mo wá ti wá lótó ẹ ó tó náà nù àtọ́lóhùn gẹ́gẹ́ ẹ̀fẹ́ kò sí gẹ́ now ìjà game látara ìjọsìn tí mo pè ní submission òun ni ìdí khalifa ọlọ́run òun ni ìdí khalifa ọlọ́run lórí ilẹ̀ torí pé ìtọ́lọ̀ fẹ́ ká wá ṣe ìníkẹ́jì àlefa rẹ̀ ìtọ́tún ní ká wá ṣe ìníkíni torí pé ọ̀tọ̀ fẹ́ dá ọ láti òun fẹ́ dá àlefa ni bẹ́ẹ̀ ó tó wá ní tó náà fún ní ká jọ́sìn kí ni kọrọdíṣẹ̀ méjèèjì jọ́sìn kó lè bá di àlefa ìnìtumẹ̀ jọ́sìn kọ́ wá di àléfà ibi tó bá jọ́sìn dé ni ó dìtà ní ibi tó ń jẹ́ àléfà dé bọ́ ọba gbẹ́gbẹ́ ìsìn tí àgbà àléfà kẹ́ ní kánsílọ̀ àléfà kẹ́ ní house of assembly àléfà kẹ́ ní gómìnà àléfà kẹ́ ní senator àléfà kẹ́ ní house of rep àléfà kẹ́ ní president déédé submission rẹ ni ó dìtà ní ibi tó ń léfà rẹ dé. Alhamdulillah ìtọ́lọ̀ ní kọ́ wá ní ẹ̀. Alhamdulillah. Lórí pé dáwọn èèyàn nílé máa ti sálàlá ìbí láì tí tí mọ̀ lúdí sí máa dùn kéde nìsín àwọn èèyàn kẹ́ máa tó tí máa ṣẹlẹ̀ náà ni ok من يفسد فيها ويسفك الدماء ونسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون agbètì ilé ìwé débi ń ṣe ìjọba ní fẹ́ẹ́m mo ti táìmù mi táìmù kan fún mi tẹ́ bá fún mi mẹ́ta rẹ̀ kò tóbi tọ́lọ̀ ń kọjú ẹ̀mí mi ṣe é ṣe gbélé ẹyọkẹ́ àmì gbélé ẹyọkẹ́ wáyé pé ìlọ́kọ mẹ́ta rẹ̀ ní wọ́n fún ìgbòdì ẹ̀dẹ́kẹ́ sáré rọ́ọ̀sì ibi tọ́lọ̀ bá níwà bá dé. so tó bá submit ní primary level ó dá báwo ló submit ní primary yẹn ṣíṣe mẹ̀káwọ́ ní Islam báwo ni wàá submit ní secondary level tí mo ṣe mẹ̀káwọ́ èyí máa báwo ló ṣe submit ní tertiary level tí ṣe mẹ̀káwọ́ ní ìṣá náà
makawatil Islam nítorí wà bẹ́ẹ̀ náà ni òpin Islam márùn-ún tá a ti máa gbogbo ẹ̀kẹ́ ti gbọ́dọ̀ sọ lórí tó wà náà àti ìsìn náà ni àgbẹ̀rẹ̀ Islam kí ni ká sàkúdà kí ni ká ọjọ́ kàrẹ́ rẹ̀ ẹ̀yẹ májà àwọn èèyàn mọ́jú ni lọ́wọ́ gẹ́mì onídàága bí mo mọ́ kí òyìn gbọ́dọ̀ ké bèbèlè mi ò tó mọ̀ náà tẹ́lẹ̀ ní àwọn tí ó gbogbo kí ni tí tó máa bọ̀ ẹlẹ́rọ àti máa sọ̀rọ̀ bí táwọn èèyàn wájú ní ké ibi tó ọ̀gbà sọ̀dá ni wọ́n wá ní orí social media ibi tí ọ̀sọ́dá ọ̀nà méjì sì lẹ́ pín sí ibi tó rò bọ̀ ọ̀sọ́dá àti ibi tó ọ̀sọ́dá méjèèjì lọ́wọ́ òun ló rò mí ìkéde pé yàn ọ̀sọ́dá òun ní ọpọlọ rẹ̀ ò gbé yọ̀wá ní kọjá ẹ̀bẹ̀ tó èyí tó wáyé ọdẹ nígbà tí màá sì ké gẹ́gẹ́ gbọ̀tá náà so ẹni ọba gba ọlọ́run gbọ́ òkú ìsìlámù àkọ́kọ́ náà tí ń kírun tó ń yọ sàká tó ń gbàwẹ̀ tó ṣe hajj àwọn ẹni màkàmọ́tò islam wàláì kí ni kò tó ń ṣe fún àwọn ọmọ tìǹsán ní 2014 mo deliver a lecture yìí mo bá wọn break it down yìí pé primary school náà wọ́n ó tún ní lower primary middle primary kí ló bẹ upper primary náà gbogbo ọmọ mọ̀káwé islam bóò ni wọ́n ṣe ń yàtọ̀ síra wọn gbogbo àwọn tó wà ní mọ̀káwé islam kì í ṣe irú èèyàn kan náà ni wọ́n. mo léèkì ẹ̀ mọ́ àwọn level tí ẹ̀mí gbé operate. ok ṣé bàbá nọ́ọ̀sìlẹ̀ àmọ́ràn tó bí sùúrì lápèjúwe gbogbo ẹ máa ń sọ àwọn mi ò ní oríṣi ẹ̀mí méje lọ́wọ́ ẹ̀mí kan náà ni ọwọ́ lè wà nípò méje kí ló pé oríṣi ẹ̀mí méje ẹ̀mí kan àbí Tinubu tọ́jẹ́ gómìnà òun náà tọ́jẹ́ pírẹsidẹ́ntì yìí Tinubu tọ́jẹ́ ẹ̀mí rẹ̀ ó lè wà ní nọ́ọ̀sì àmọ́wà ẹ̀mí rẹ̀ ó lè wà ní nọ́ọ̀sì làwámà ẹ̀mí rẹ̀ kankan náà ní kẹ́kẹ́ oríṣi méje ẹ̀mí rẹ̀ náà lè wà ní nọ́ọ̀sì mọ̀lẹ́hìmà mọ́ bá a gbé débi gé òkè. نفس الأمارة نفس اللوامة نفس الملهمة gbogbo ẹ̀mí mẹ́tẹ̀ẹ̀ta tàbí mo lè gẹ̀gbọ́ mi màkàwọ́tò Islam wọn wà kò mí yìí pé kẹfẹ́rí ní máa ní nafs al-amara mùsùlùmí lè ní tí mo ti ń ṣe tìrẹ ti ṣe gbogbo ẹ̀ tí ń jáde amúrọ̀bà mùsùlùmí lè jẹ́ amúrọ̀bà mùsùlùmí ni nítorí pé tó bá ti gba ẹgbẹ́gbẹ̀gbẹ̀ tó bá ti ṣe tó ti gba márààrún yẹn òpó ìgbà márààrún tó ti gbàgbọ́ ṣẹgẹ́dẹ̀ ó gbàgbọ́ yẹ kó máa gbà kódà kó máa gbà wẹ̀ ń dáadáa mùsùlùmí ni tí máa gbà dáadáa ó ti bọ́ sí middle primary nu ó ti kó lower primary mi ò fẹ́ mo ṣe rọ́ ṣe yìí ọlọ́run jẹ́ sórí ọkàn mi balẹ̀ sórí rìkọ́dì tó wà lọ́mọ wò nílé ni so bí yẹn ṣe lọ nìyẹn mo ń bọ̀ àbá torí fẹ́ mi ṣe fún mi kò tí gbé náà ẹ bá wò lọ báyẹn bẹ́ẹ̀ náà wà ní màkà wọ́n tó lè iman ẹni bá wà ń bẹ̀ ó dá ní màkà wọ́n tó lè Islam yẹn kí lèyìn máa fi ọpẹrẹtì mẹ ìbílẹ̀kẹ́ mọ̀ pé ọmọ ènìyàn aju bá ṣe wà yìí lọ kò ní ní pé ìmọ̀ bàtì ní kankan wọn àwọn ẹgbẹ́ àfihàn bàtì ní pé ní yẹ bàtì ní ìwọ kí wọ́n mọ̀ pé ẹ̀mí àtàrà ni ọ́ ibi táwọn tún fi kẹ̀mọ̀jà mọ̀ ni pé ìtàwọn ń pè ní ẹ̀mí o gbogbo ń tàbá ti lè fojú rí ní jẹ́ ẹ̀mí lọ́dọ̀ Yorùbá kò ní oríkì ẹ̀yin tún fi á gbà pé kọ́lùmí ń bẹ nọ́ọ̀sù ń bẹ akílù ń bẹ gbogbo ẹ̀dẹ́ immaterial àwọn nǹkan àwọn tí ò ṣe fọwọ́ mú ni rúhù ń bẹ sírù ń bẹ ìṣọ́lẹ̀ rúhù àti nọ́ọ̀sù ẹ̀mí náà ni Yorùbá ó pin ní nǹkan mi láti pè é ó sì yàtọ̀ now ìṣe yóò fi operate ní primary school yẹn in a physical body wọ́n wá kí ẹ máa spiritual body kínkín sí kí ni ọmọ ìní number 1 gbà yí pé Ọlọ́run ọba kan ṣoṣo ló wà lẹ́yìn náà máa kírun lẹ́yìn náà máa gbàwẹ̀ lẹ́yìn náà lọ hajj àwọn èèyàn ọmọ ní hajj kọ́ lọ́kẹ́ ìyẹn bá tó kìí ṣe hajj lọ́kẹ́ ìyẹn bá tó kìí ṣe ńlọ́kẹ́ ní báwa ṣe kàkún sí níbi àti bí èèyàn bá lówó ní ọ̀nà hajj àmọ́ ní títò rẹ̀ hajj kọlọkẹ náà ẹni tí gbogbo àti hajj àti irun àtàwẹ̀ àti zaka ara là ń fi ṣe ó mì í pé ẹni tó bá operate ní primary level ara ni ó fi ṣe ẹ máa gbọ́ ẹni tó bá operate
ní secondary level ẹ̀yin náà jọ màkàmọ́ tó lè ìmánì gbogbo ayé mà lóra wá tá àmàkéwì bó ní ìmánì wa wọ́n ní ọkàn torí ìmánì lè yóò fi ní takò àlọ́ níbi àtakò àhàhùnà gbogbo wa ní màdúsì yẹn ọkàn ní therefore ní secondary level ọkàn lè yẹn fi operate mẹ́ ẹ̀jẹ̀ tó wí primary level ara lè yẹn fi máa operate mẹ́ inú jẹ́ pé lẹ́tọ̀ àti pẹ́ni tó wá ó dénú kò dénú tó wọ́n ti ní ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah tó kìí délẹ̀ lọ́dọ̀ Ànábì sàlásàlá kódà kan má dénú lẹ́tọ̀ àti pé kìí ṣe mùsùlùmí ó ti fẹ́ nu wí tẹ́sí mọ̀ bí ara lè yẹn fi ọ̀pẹ́rẹ́tì ní primary nù kátó wáyé pé ebí ìwé náà bàtẹ̀ ẹgbẹ́ kìí sara kátó wáyé pé ebá ń rúkú wà àǹkúrú à ń jà ní kátó wáyé ebá ò jẹun kí ló fi jẹun ṣe bẹ́ẹ̀ nù ni ọbẹ̀ fún ọmọkà ọ̀sàrí bẹ́ẹ̀ mi ọbẹ̀ bọ́ ọ̀sẹ̀ tàbá ọ̀sẹ̀ mẹ́rùwà ọ̀sẹ̀ kíníkà ọ̀sẹ̀ gbogbo ẹ̀ ara ní gbogbo ẹ̀ ara yẹn kí wọ́n ní irú instrumenti ẹ̀sìn téèyàn ń lò mẹ́ ìní àwọn mufti pè ní fíkìw ìní wọ́n ń lò ní primary school ó ti ń dàrú àbí fíkìw ni wọ́n ń lò ní primary school tó wọ́n ti ní secondary school tó yẹ pé mẹ̀kámọ́tò lè hí máa ní ọjọ́jú àyíkọ́ mílíọ̀nù ẹgbẹ́ mi lẹ́màá ní mẹ́rin níbínú tó ti di secondary school tó yẹ kí ìmánì màkàmọ́tò lè ìmánì ni àbí ọkàn là ń lò mẹ́ẹ̀ irú irinṣẹ́ ẹ̀kọ́ mọ̀ wá ní wà ní ilmu tawhid lọ́wọ́ mẹ́ náà kí wá ní tertiary level lágbẹ̀ẹ́ ní ti university kí ni wọ́n lò ó ní màkàmọ́tò lè yìí sáà kí ni wọ́n ń lò ń bẹ̀ yẹn kí là pàṣẹ ọmọ ènìyàn wo là ń lò ẹgbọ́ tàkọ́kọ́ à ń lọ ara tẹ̀kejì à ń lọ ọkàn kí wọ́n là ń lò lẹ́sẹ̀ta ó ní ẹ̀mí wo wá ní kìí ṣe rúhù nafsi ni là ń lò ń bẹ̀ yẹn kí wọ́n á ní ẹ̀ka àmàdáfi ọ̀pẹ̀tì mẹ́ tasawuf ni gbogbo náà sọ yìí nìyí ọjọ́ ti lọ kò sí wáàsí kankan mẹ́ ẹjọ́ lásán ni èmi ẹ̀dẹ́ láìké má ṣe wáàsí ni pé kí làwọn èèyàn ó mọ lọ lé pé gbá wọn náà mọ̀ ṣe báyìí mọ́ irun méjì ìgbà ju ọmọ làwọn tó wà nípa náà pé bá ń ṣe ń ṣe kí ní jẹ́ súfìọ̀ àáfàá kan ṣe gan Fakhruddin Uwaisi ọmọ Madina níbẹ̀ South Africa ló ń gbé ìjà náà ẹ̀ jẹ́ bá wà Facebook ẹ̀ mọ̀lẹ́ gan Uwaisi àgbàdé South Africa dáadáa àfa ńlá ni ẹ̀kọ́ tó mi lọ́jọ́ orí àjọgbé dáadáa ní kékeré kan òun ni aṣọ́jọ́ ó nímọ̀ gan ọwọ́ akọ síbi kan ní Facebook èmi wo Facebook wọ́n kọ́ pẹ̀ wá bí WhatsApp kankan ó ní tasawuf lóde òde nítorí tó ẹ̀ka sọ ń sè ní pé sẹ́mi kí mo ti ní pé àwọn ẹ̀yin tẹ́ ẹ jókòó yìí assumption wa ni pé ẹ ti tayọ primary school ẹ ti tayọ secondary school university lẹ́gbẹ́ fẹ́ operate tí o lè gbé nǹkan tá a fi operate mẹ́rin ní data sọ́wọ́ assumption ni o arò bẹ́ẹ̀ ṣẹ́ẹ̀sì mọ̀ yí pé ẹni tó bá wà ní university dídí ọlọ́run yóò bá mi sọ yín lẹ́sàn-án lórí dídí tó sọ lẹ́ẹ̀kan yí pé èèyàn wá ọ̀fẹ́ jẹ́ ṣéwù àbọ̀fẹ́ jẹ́ súfì ọgbọ́dọ̀ ní operate ní kìnní mẹ́tẹ̀ẹ̀ta kọ́ lè ṣàlàyé ẹ̀ so ẹni ọba wà primary school kò lè ẹ̀fún secondary school àbí gbogbo àná ìgbìmọ̀ ọmọdé lọ primary school kọ́ wá gbé physics fún ṣé yóò mọ̀ kò lè mọ̀ bẹ́ẹ̀ ọmọdé wà secondary school tó bá gbé mathematics primary school fún yóò mọ̀ àbí òní mọ̀ so ẹni ọba wà ní university tọba gbé ní secondary school fún yọ ọmọ tọba gbé ti university tọba gbé ti primary school fún yọ ọmọ inú fi jẹ́ pé ẹ̀yin tẹ́ bá jọ sọfíkà ní lóòótọ́ ni ipa yín gbọ́dọ̀ university lẹwà ipa yín gbọ́dọ̀ ká etí ṣẹlẹ̀ ní secondary school dàtí gbogbo náà pè ní imáni gbọ́dọ̀ dó lára yín lápèjúwe gbogbo nǹkan lọ́wọ́ ni operate lọ́nà mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ bá mú irun ẹnìkẹ́ nínú òpó ìsìn sáà ní irun kíkí wà sẹ́gbọ́ná ọba àmọ́fọ̀kẹ́sí ọba àṣegẹ́gàn bẹ́ẹ̀ tó wọ́n ti dé pé the same irun la sọ yìí o tó bá ti dé secondary school ṣe ṣe pàkà wọ́n pè yín mọ́ kí ló kù òun á ní èmi gan tí mi ò mọ kí ló wẹ̀ ìṣòro tó kí ló kẹ̀ mọ̀mínú
ẹ bá ń kéèyàn ẹ má bínú pé mo ti dáná kódà bá al-mu'minun àbí. المؤمنون الذين هم في صلاتهم ẹni pé sí ẹ máa gbọ́ ìgbà tó ní ká máa kírun bẹ́ẹ̀ nígbà tí wọ́n wà ní mọ̀kámọ́tò lè yí máa iná ti ní kọ́dà aflaha al-mu'minun àwọn mòmìnir má jèrè o àwọn ẹ̀wọ́ ni àwọn tó ṣe pé nínú ọ̀run wọn máa bẹ̀rù àmójútó wọn máa bẹ̀rù ìbẹ̀rù ọlọ́run mọ́ wọn lórí irun sábàkẹ́ náà wà primary school ó lè kírun ìbẹ̀rù ọlọ́run lè máa wà mẹ́ wọ́n sọ ti dé secondary school ìbẹ̀rù ọlọ́gbọ́dọ̀ fún kí ló kọ súrà ẹ súrà tó mòmìnir kí ni wọ́n fi bẹ̀rẹ̀ kódà fúláwà ni mòmìnir sọ àwọn mòmìnir ló fẹ́ bá wí kìí ṣe mùsùlùmí ó lè kírun mùmínú yóò kírun tí yóò máa bẹ̀rù ọlọ́run lórí ẹ̀ ẹni náà rí àwọn tọ̀ ọdẹ ẹni bá jẹ́ mùsùlùmí tó wà yín lọ́sì bó ni ó kírun jẹ ìgbìyànjú ti ń bẹ̀rù kí ló tó kù sọ̀rọ̀ ẹni bá jẹ́ tí ń sọ kẹsẹ̀ lọ́rọ̀ ni yóò rú pé ọ̀dà àtàkọ́kọ́ oníkọ̀ọ̀kọ̀ kẹsì oní primary school lọ́wọ́ ọ̀dà ń gbọ́ wá ní secondary school gan. Sọ̀rọ̀ ó ti kéde pẹ̀lú bàbá nìkan pẹ̀lú bẹ̀rù ọlọ́run ló ń kí ṣé pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run wa ni wọ́n fi kí yunifásitì lẹ́kùn ni ṣíṣe màkà wọ́n fi lè sá mọ̀ ń fi yẹn sàpèjú èlé fóònù ló fi yẹn kí ibi tá a gbé ní ẹ̀mí ni wọ́n ń lò etí ó fi kún ṣé wọ́n lẹ́nu ṣe sí mama wọlé ma agbé lẹ́yìn bí sálọ́sẹ̀jù ọ̀gẹ̀ wọ́n lọ dúró ní ẹ̀mí rí wọn ó ní màá parí ẹ̀sìn mi sí nígbà mo tẹ̀lé rí ẹ̀sán fún kan sí o ẹni tí ọwọ́ wà ní mọ̀kámọ́tì yìí sáà bóun ní ó kírun tiẹ̀ táàfìrí pé tiẹ̀ yàtọ̀ sí ẹ̀nà wà secondary school bí ti secondary school ti yàtọ̀ sí primary school. Salatuna wasiluna zakatuna ìwé náà ní bẹ́ẹ̀ ṣe ká sáńdà ní lọ́sẹ̀ kìíní ojú ìlà yìí máa ń sọ mi sẹ́ẹ̀dì kẹ̀kẹ́ wà tí gbogbo yẹn bá ti máa kọ̀ sí dàgẹ́ yóò àwọn ẹgbẹ̀rún ló kálukú sàfẹ́ ẹ̀jẹ̀ ni tí ń kọ́ kọ́kọ́ ka tiẹ̀ náà mi ò láì jà fún ìdàgbé ká sáńdà ní lọ́sẹ̀ kìíní gbogbo obìnrin gbogbo ọkùnrin náà ẹ̀jẹ̀ ni tí ń nídìí ọkọ̀ kẹwàá gbé àlẹ́ mọ́ ẹni tó mọ̀ gẹ́gẹ́ bí ń bẹ lórí fóònù. صلاتنا وصلنا زكاتنا عندما أرجت أرواحنا أرجع إلا الله صلاتنا وصلنا زكاتنا عندما أرجت أرواحنا أرجع إلى الله irun ti yunifásitì nù kí ni irun jẹ alámìnà òfìkì bọ́ọ̀ ní òjò àti òwò àti àjẹlọ ọ̀dọ́ ilé àwọn sọ adékèmí wa lórí irun ìkúlẹ̀ sẹ́yìn náà wọ̀ ọdẹ aláàánú wò tí ọgbẹ́ bá nígbà wọn jagun tí wọ́n sì fẹ́ bá dírẹ́sì ẹ̀ tó bá yọ tó gùn wọn ò rí yọ nítorí kí yọ máa bẹ̀rù ètí ìgbà àwọn fẹ́ sọ fún yẹn fún yẹn bọ́ ìgbó ni wọ́n rí yọ nígbà tí ń kírun tí ẹni tí máa ń kírun tí wọ́n wá ń ṣe sọ́jírì fún ṣé lẹ́yìn ò ti kú tí ò wá dùn wọ́n fẹ́ kéèyàn ó kú ni ìní ìrun ti yunifásitì kí ni jẹ́ kíkú ìní pé kẹ́mi ọ jáde bẹ́ẹ̀ mi bá ti jẹ́ irun kò sí sílẹ̀ mẹ́sàn-án lẹ́nu mẹ́tẹ̀ẹ̀ta wa ẹ wo súnà lẹ́nu sọ́lọ́sọ́lá ẹni jẹ́ alálùsúnà súnà nẹ́bì súnà tara lọ fẹ́ ṣe ni àbí tọkàn àbí tẹ̀mí tẹ́lẹ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni mo ní ẹ̀dá fún súnà tara gẹ́sọ̀kòtò dánú gbẹ̀sí bọ́lọ̀ ọ̀bá pọ̀ nínú gbọ̀n bí ti yé ìmìkàyè wà lágídí bẹ́ẹ̀ kó ṣe súnà dáadáa ni àtàwọn tọ́jọ́ bẹ́ẹ̀ àtàwọn tọ́jọ́ bẹ́ẹ̀ àtàwọn tọ́jọ́ bẹ́ẹ̀ àtàwọn tọ́jọ́ bẹ́ẹ̀ báwo ni súnà ti ọkàn báwo ni súnà ti ẹ̀mí súnà ọkàn báwo ni tákù ànábì rí tẹ̀ka ti ní ọkàn màkàmọ́tò yìí mọ̀ nípa ìṣesúnà màkàmọ́tò Islam ìní faragbànábì
màkàmọ́tò lè yí mọ́ fọkànjà nábì màkàmọ́tò lè sàn fẹ̀mí jà nábì. sọ́nà àwọn ọ̀dẹ́ka ọmọ náà ń ṣe àti àwọn ẹ̀yà ṣe fún ó tó mímẹ́ òrí wà sí ẹni sínú gbogbo tí wọ́n ṣe lẹ́kṣọ̀nù kéde wà sí ni gẹ́gẹ́ bá ṣe tó kí yóò rí mu lọ lẹ́jọ́ báyìí tó dẹ̀rù bá sọ́nà ọ̀dẹ́ka ọmọ náà ń ṣe àti àwọn ẹ̀yà ṣe fún wọ́n sọ̀rọ̀ àwọn àti àwọn pòfẹ́sọ̀ wa tó bá pè é ní pòfẹ́sọ̀ ẹ rí i pé yóò lè mú ọmọ ọdún kan yóò ṣàlàyé nǹkan fún tí ó fi yé gẹ́gẹ́ ìgbà tó ti wà lọ́mọ ọgọ́rùn-ún ọdún ọlọ́run kó jẹ́ ká rí wọn pé àádọ́fúnla bàbá ìnáwó kan sọ̀rọ̀ fún tọ́ adúpẹ́ ní ọ̀dọ̀ pòfẹ́sọ̀ wa ọlọ́wọ́ bá ní sanwó ní ẹ̀sọ́ lóore ọlọ́wọ́ jẹ́jẹ́ kẹ́ ní àṣeyọrí dáadáa àbárkọ́lá fẹ́ mẹ́wàá Muhammad sallallahu alayhi wa sallam. ẹ̀dá yìí wọ́n lé kí bàbá wa imam ẹ̀fọn alágbó ìmáàmù àgbà fún bàbá wa Ṣọ̀ún ilẹ̀ Ògbómọ̀ṣọ́ kí wọ́n ṣe àdúrà fún wa. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا مفعلة فعول مفاعلة فعول لقد ولد الإمام ببيت عزا حبيبا كان لي ثم لأنام أبوه إنه شيخ كبير إمام علم سامي المقام كذا وضعته والدة عزيزة متية بالية بالاستلام إذا ما طاب للإنسان أمي ولم يخرج أبوه من الكرام إمر لليوم في التاريخ ذكرى أتى الدنيا إمام بلا سقام تربي على رعاية والديه وعلمه أبوه كلام ربي وأدبه من الآداب خيرا فصار مبادلا من بين قومه فصار مبادلا من بين قومه. أعوذ بالله السميع العليم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. آمين. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. في آية القرآن كي gbogbo àwọn àgbàlagbà lórí ìjòkó ayọ̀ Kùránì sọ fún wa láyé pé. وقل الحمد لله وسلام على عباده الذين اصطفى الله خير عما يشركون. الحمد لله الحمد لله الحمد لله رب العالمين. mo dúpẹ́ fún Ọlọ́run. alhamdulillah. mo sì bá gbogbo wa dúpẹ́ fún Ọlọ́run pẹ̀lú ìjókòó yìí. Ànábì sallallahu alaihi wasallam òun ni Ọlọ́run bá pa láṣẹ ibi kó dúpẹ́ títí ẹ̀ pẹ̀lú bí Ọlọ́run ṣe ṣe bọ́lọ́run ṣe ṣẹ̀dá rẹ̀. ó wá ní wàsálàmù. wàsálàmù ala ibadi alladhina istafa. bẹ́ẹ̀ sì ni kọ́ sálámà ó sì ṣe ìgbà fún
fún gbogbo àwọn ẹrú ọlọ́run tí ọlọ́run bá sàlẹ́sà láàyè kọ̀ọ̀kan. Allahu khairun amma yushrikun. Ó ní ṣé kì í sọ ọlọ́run ló fi lóore kí kéèyàn jẹ́ mùṣírikù lọ. Bàbá wa láti ìlú Ọ̀yọ́ Sheikh Ishaq Ajagba ọlọ́run jẹ́ àríwá wà pẹ́. Àmín ya Allah. Ọlọ́run kọ́ bá fún yín ní ẹ̀mí gbogbo àti àlàáfíà ara. Àmín. Eléyìí tí ẹ̀ ń ṣe ọlọ́run ní ṣe léyìí láṣẹ mọ́. Ọlọ́run kọ́ bá wa tún gbòòrò ẹ̀mí ní jù báyìí lọ. Àmín ya Allah. Orí agbádùn yín láàyè púpọ̀. Gbogbo tí ẹnìkọ̀ọ̀kan bá mọ̀ yọ ma lórí ìtì ẹ̀ bá wí ni. Ọlọ́run jẹ́ kí a rí pẹ́. Àmín ya Allah. Bàbá wa Sheikh Abdulkadir Tankẹ ẹ kú dìde ẹ kú ṣe olúwa ọlọ́run jẹ́ sẹ́dọ̀ pẹ́. Àmín ya Allah. Ọlọ́run jẹ́ àríyí pẹ́ eléyìí tí ẹ wá ṣe lónìí ọlọ́run ní bí dáadáa rẹ̀. Àmín ya Allah. Mo kí bàbá wa Sheikh Ibrahim àti bàbá wa Sheikh Hassan tí ẹ wá ṣe lónìí ọlọ́run ní bí dáadáa rẹ̀. Àmín ya Allah. Ọlọ́run tó máa jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ tó ti báyìí lọ. Mo kí bàbá wa Mufti Dia ọlọ́run jẹ́ àrí bàbá pẹ́. Àmín ya Allah. Àǹtí ń gbádùn bàbá lọ́pọ̀lọpọ̀ gbogbo Ọ̀yọ́ state tẹ́ ń kọ́bà ọlọ́run jẹ́ kí ẹ̀mí ó kù lórí ẹ̀. Àmín. Ọlọ́run jẹ́ sọ́dọ̀ pẹ́. Àmín. Bàbá wa Fáhọ́rù Ulama ọlọ́run jẹ́ àrí bàbá pẹ́. Àmín ya Allah. Àmín. Bàbá wa Prọfẹsọ Jíwá Qadamallahu hayatahu. mo ti ń sọ fún prof wípé wọ́n fẹ́ máa dọ́jì àwọn aláfa tí wọ́n bá rí jókòó aláfa bó ṣe rí yìí wọ́n máa sọ pé prof ni wọ́n prof làwọn iléèwé làwọn wà pé chemistry làwọn kà bẹ́ẹ̀ sì ni chemistry tẹ́ ká ní kùránì náà ní chemistry ẹ rí i pé tábà sọ pé bisimilayi rahman rahim àwọn aláfa àtọmọ bisimilayi wọ́n ní pé 19 ní àdàdì rẹ̀ tábà wọ àdàdì 19 tọ́jú òní ó ní Ànábì Sùlẹ́mánà fi sáyé alayhi salatu wa salam. kò káfíń rọ̀ fún tọ́jú ìyẹn máa tó fò ní kánákò ètí jẹ́ tọ́jú òní òní náà ni wọ́n fún Ànábì sallallahu alaihi wasallam ètò òní náà fi bẹ̀rẹ̀ lọ gbogbo tí ń jẹ́ ànábì Ọlọ́run kò sí ànábì tí ó lò ó so nínú chemistry mathematics náà ni.